أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. lẹ́yìn tí a ti kí Ọlọ́run ọba lágbára, ọba tí ó fún wa ní yọ̀ǹda láti mọ bẹ̀dì wòyí, tó sì yọ̀ǹda fún wa láti ṣẹ́kù lórí Islam, tó yọ̀ǹda fún wa láti jẹ́ mùmínì, a bẹ̀ Ọlọ́run ọba náà kó fún wa ní àṣepẹ́ lórí ẹ̀sìn òdodo yìí. A bẹ̀ Ọlọ́run ọba kó lékún àlùbáríkà wa, kó lékún ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ lérí wa. Àmọ́ ní ṣáájú, a bẹ̀ Ọlọ́run kó bá kí ànábì, kó bá gẹ̀, kó bá kẹ́ lọ́pọ̀lọpọ̀ àti gbogbo ànábì Ọlọ́run àti gbogbo àwọn ẹni rere. A bẹ̀ Ọlọ́run kó bá kí àwọn àfáà wa náà àtàwọn òbí wa àti gbogbo olólùfẹ́ wa lápapọ̀. Gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, a kíra wa ní kíkí àlàáfíà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ má bínú pé ó pẹ́ wá díẹ̀, ọ̀rọ̀ ṣùgbọ́ láti bí kan ni. Naam, ẹ̀kọ́ tí a ń dára wa, tí a fi sọ ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam fúnra wa, láti ìbẹ̀rẹ̀ dé ibi tí Olúwa ti pa ànábì sallallahu alaihi wasallam sọ́dọ̀ tó fi jáde láyé, níwọ̀nba bí àsìkò ṣe gbà wá láàyè mọ́, àti dédé ìtarí pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbọ́ láǹfààní tí ò ní mọ́ lọ́jú pọ̀. Agúnlẹ̀ rẹ̀ ní ti abára wa sọ̀rọ̀ gbẹ̀yìn. Àwa ní ládéhùn pé nínú ẹ̀kọ́ tí àfáà ti ń kọ́ wa tó kọ́ wa nínú tírà tó kọ yìí, àfáà tó dá wa lẹ́kọ̀ọ́, àfáà al-Hafidh al-Iraqi, ó yọ section kan lọ́tọ̀ tó fi sọ̀rọ̀ nípa wa nabi sallallahu alaihi wasallam. Èyí tó fi sọ̀rọ̀ nípa àṣẹ̀dá nabi, pé bó l'Ọlọ́run ṣe ṣẹ̀dá ẹ̀, èèyàn kúkúrú ni àbí gíga, èèyàn sísanra ni àbí tínrín, èèyàn funfun ni àbí pupa, àbí bó làwọ̀ rẹ̀ ṣe rí, physical appearance ẹ̀. Ó ní section kan fẹ́lẹ́ náà lọ́tọ̀ àti sọ eléyìí ṣáájú ká nígbà tá ń bá Sirah bọ̀ wá. Àyí tá rò pé yóò ṣe wá láǹfààní tá fẹ́ fi parí rẹ̀ kó tó wá di pàṣà sàlátù fún nabi sallallahu alaihi wasallam lópin gbogbo ìrìn àjò náà. Ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ wa, òun ni ìwà nabi. Àfààní akrim bihi khuliquhul Qur'anu fahuwa lada ghadabihi ghadbanun yarda bima yardahu laysa yaghdabu linafsihi illa idha turtakabu maharimullahi idhan fayantakim fa ahadun lidhaka aslan lam yakum. Akrim bihi, alápọ̀nlé lànàbí tẹ́nìkan ò lè bá nínú àpọ́nlé. Khuluquhul Qur'anu, tán bá ní kíní wà rẹ̀, yìí tá fi mọ́ dààmú ẹnu lọ sọ́tún lọ sósì, ó wá níwà báyìí, ó wá níwà báyìí, ó wá níwà báyìí. Jáfẹ́ kan summarize ẹ̀ ká sọ pé ìwà nabi náà lal-Qur'an. In tí ń bẹnu Qur'an láti bẹ̀rẹ̀ dé parí, ìwà nabi náà nù. Ẹni pé gbogbo tí Qur'an bá ti ní ṣe níbẹ̀ lẹ́ẹ̀ tí mọ́ bá nabi, má ṣe ní bá nabi ń bẹ̀. Gbogbo tẹ́ bá ti kànú Qur'an níwàárí, ìwà nabi náà nù. Tẹ́ bá ti gbọ́ ń bẹ̀ pé ìwà tí ọ̀dá ni, ìwà tí ò sí lọ́wọ́ ànábì nù. Bí àwọn Aisha ṣe júwe rẹ̀ nígbà tán béèrè ànábì sallallahu alaihi wasallam wà rẹ̀ lọ́wọ́ ẹ̀. Fahuwa lada ghadabihi ghadbanun. Ibi tí ó bá bí Qur'an nínú, in tí ó bá bí Ọlọ́run ọba nú pọ́ lọ́wọ́n ọ̀fẹ́ nínú ọ̀rọ̀ al-Qur'an, níbẹ̀ lẹ́tìrí tánábì ọmọ bínú, kì í ṣàdédé bínú. Ànábì ò ní bínú torí pé ẹnìkan wá ṣe bákan sóhun, kò ní bínú fún ìwà ara rẹ̀, yóò yà bínú torí tọ́lọ́run. Yarda bima yardahu laysa yaghdabu. Yóò máa yọ́nú pẹ̀lú ntá al-Qur'an bá yọ́nú sí. Ìyẹn pé dúdú gbésí ayé rẹ̀ níbàámu pẹ̀lú al-Qur'an ni. Ìtọ́lọ́ bá tẹ́ Ọlọ́run ọba lọ́rùn ni ó tẹ́ ànábì lọ́rùn. Ntí ó bá yí Ọlọ́run ọba nínú ni ò ní yọ ànábì nínú. Laysa yaghdabu li nafsihi, kì í bínú torí ara ẹ̀, ń pé wọ́n ń jà fún rẹ̀. Ẹ̀kọ́ ńláńlá ni pé ànábì sallallahu alaihi wasallam kì í jà fún rẹ̀. Ó sì fáwa láǹfààní àti jàfẹ́tọ̀ ara wa. Àwọn pé èèyàn jẹ mí lówó, mo fẹ́ sin gbèsè, mo lè jà fún ẹ̀tọ́ mi, mo lè ní kó nìṣó nílé ẹjọ́.
èèyàn bà mí ló kọjá mo lè ní kó nìṣó ní tọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú táwọn èèyàn fi ṣẹra wọn. àmọ́ anabi sallallahu alayhi wa sallam kì í bínú jà fẹ́tọ̀ ara ẹ̀ pé wọ́n ń bínú sẹ́nìkan kí wọ́n á lọ́ fàjà nítorí pé ń bínú nítorí pé wọ́n fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ padà àbọ̀ fẹ́ gbowó kan lọ́wọ́ adájà alẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ nínú tàn gbèsè ayé anabi sallallahu alayhi wa sallam. tó bá bínú ń bínú torí olúwa ni. illa idha turtakabu maharimullah àyàfi táwọn èèyàn bá fẹ́ fa ọgbẹ́ ọlọ́wọ́n ọba ya idhan fayantaqim nígbà náà lẹ́rìí tí ó máa bínú. fa ahadun lidhaka aslan lam yakun gbà tẹ́ bá sì rí i pé àwọn tó wà ní pòsíṣàn kan dìde sí ọ̀rọ̀ náà kan ṣe déédéé ń bẹ̀ wọ́n dìde sí ṣe déédéé ńlẹ́wà àdìtá nàbí sàlám wọn máa gbára ta títí tí wọ́n fi dá ẹ̀tọ́ ẹni tán ṣàbòsí fún padà fẹ́lẹ́tọ̀. àmọ́ pé kò jẹ́ bẹ́ẹ̀ pé kó máa jà fún rẹ̀ ànábì sàlám ní máa jà fún rẹ̀. ìyẹn ni pé gbẹ́ni tí ó bá gbàṣọ ìjà ànábì wọ̀ nínú àwọn àwa tá a lè dá ànábì ọlọ́wọ́n ọba mọ́ àmọ́ tá a kílèmù pé al-ulama warathatul anbiya àwọn àfáà ló jogún àwọn ànábì ọlọ́run àjogún wọn níbi ká máa kílèmù àpọ́nlé lọ́dọ̀ ọmọ kíw kí àwọn sàábì máa kó bàtà ànábì ni wọn ẹ̀yin náà máa kó bàtà wa àwọn sàábì máa gbáṣọ àgíàlù àláfà ànábì ni ẹ̀yin náà máa gbá àgíàlù àláwà bẹ́ẹ̀ ni àwọn wà tí wọ́n ń bẹ lọ́wọ́ ànábì náà ń kọ́ ẹ̀yin náà ní láti ní lọ́wọ́ kẹ́ tó béèrè ẹ̀tọ́ tá ànábì sàlám ní lérí àwọn sàábì kẹ́ tó béèrè ẹ̀ àwọn wà tí ànábì sàlám náà ní ẹ̀yin náà ní láti máa wù ó ní pé ẹ̀ ní máa bínú fún ẹ̀ ní máa bínú torí ìwà ara yín mọ́ mọ nìṣó ní tọlọ́pàá mọ nìṣó ní kóòtù yìí ti pọ̀ jù ànábì ò rí bẹ́ẹ̀ o. afaani ba'athahu rahmanu bil irfaqi kema yutimma salihal akhlaqi. ọba tí ń jẹ́ rahmanu gbé ànábì sallam dìde pẹ̀lú wa pẹ̀lẹ́ nítorí kó lè pé fún wa kó lè wá ṣe lódindi fún wa àwọn ìwà tó dáa jù. inú islam lẹ́ẹ̀ ti bá ìwà tó pé jù. ìwà bó ti yẹ kọ́mọlúàbí ó rí bó ti yẹ kí ọmọ ènìyàn tí ìlàkàyè rẹ̀ pé lọ́mọ ànábì ádámà kó rí inú ìsìláàmù lẹ́ ti bá. àwọn ẹ̀sìn míì yára lọ àwọn òfin wọn níbẹ̀rẹ̀ ní pé òkè ṣé ibi táyé ń lọ ní ẹ yí ẹ̀sìn yìí padà kó lè ṣe déédéé ibi táyé ń lọ. ẹ bá ti rí i pé ayé ń lọ bìkan ìsìláàmù ọ̀dẹ̀ dádú ayé bá ń lọ bí àná ìsìláàmù dádú wọn lè kò ní tẹ̀lé lọ táyé bá ń lọ bí ìmọ̀nà ìsìláàmù yóò máa ṣe déédéé ibi tí ìsìláàmù ń lọ bẹ́ẹ̀ ṣe rí tí ó ṣe dúró nù kéema yutimma salihal akhlaqi ìsìláàmù ló dé ló wá pé ìwà sí ọmọlúwàbí tó dáa jù. ashja'ahum fi mawtinin wa anjada anabi sallallahu alaihi wasallam ní akin tó tóbi jù nínú ìjọ ní gbogbo ìgbà tí wọ́n bá pàdé ní gbogbo position tán bá ti bára wọn. wa anjada anabi ní ẹni tí ìrànwọ́ rẹ̀ pọ̀ wọ́n máa ń pa anabi lákin sallallahu alaihi wasallam ọjàkin kọjákin ṣáwa náà ò ti rí níbi àwọn tàn tá a pa sẹ́yìn níjọ́ tí wọ́n ń gbọ́ ariwo ní Mádínà láàrin òru tí gbogbo èèyàn wò pé kí ní ìṣẹ̀lẹ̀ àbáwọn kan ló fẹ́ kógun jàlú tá anabi yọ láti inú òkùnkùn jáde sí wọn tó ní ẹ fọkànbalẹ̀ mo ti lọ bẹ̀ kò sí nǹkan kan ẹ fọkànbalẹ̀ kò sí nǹkan kan bẹ̀ òun nìkan ó torí bọnú ewu lọ akin àbí kìí ṣakin tí wọ́n rántí tó ṣẹlẹ̀ lójú ogun Hunain nígbà tí wọ́n ń ta wọn lọ́fà àti kálukú ń sá padà tá anabi sallam bọ́ sáàrin ọfà tí ń pè èmi ni Muhammadu ṣe ń kọ́ rọrùn fún àwọn ọ̀tá láti pé ẹni tí gbogbo ogun yìí ti torí ẹ̀ bẹ̀rẹ̀ náà ni ẹ ta lọ́fà kẹ́ dìlítì ẹ̀mí ẹ̀ ọ jáde síbẹ̀ kò kí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam akínní kì í ṣojo wá àǹjádà anabi aláàánú ni ó ràn wọ́n ni tí ó máa tẹ́kẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ tí ó máa ṣàánú wọn ràn wọ́n lọ́wọ́ wà ájúwádà nẹ́ẹ̀sì bànẹ́ẹ̀nà wàyádà ẹni tó lawọ́ ni kì í ṣáhún tó bá jáhun ni èrò ní pọ̀ lẹ́yìn rẹ̀ tó bẹ́ẹ̀ wo bí ṣe ń háwó lójú ogun Hunain nígbà tán jagun nìtàn dodo ń tán kó lójú ogun tí ń gbọ́n ẹlòmíràn nǹkan mi 100 àti wọ́n ṣe pé ewúrẹ́ tí ń ṣàǹpínwó fún gbogbo wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ashja'ahum fi mawtinin wa anjada wa ajwada nasi banana wa yada masilaqatun hajatan faqala la wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ń pé dákun ràn mí lọ́wọ́ kó wá ní no lókun ìgbà tó bá ní o tó lágbára o Ànábì ó sọ no rí ẹnu rẹ̀ ọmọ no gbé tí yẹn bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n lá Ànábì sallallahu alaihi wasallam táàyàn lọ́rẹ̀ débi pé kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ̀ ńjọ́ kan ẹnìkan sì dé Ànábì wa ní lọ́ọ́ gba kínní ní lọ́wọ́ lágbájá láwìn
ànábì tún jẹ gbèsè nítorí pé ó fẹ́ náwó fún yàn tàtúntọ̀ òun dé tí ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé kó ṣàánú ànábì nílò gbà láwìn lọ́wọ́ lágbájá fowókọ̀ mi gbà ń pé mò ń bọ̀ wá san fún tí ń bá ti lówó lọ́wọ́ ó wá ká Umaru lára tí ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ṣolúwa bẹ̀ ọ́ níṣẹ́ kó tún máa jẹ gbèsè níjọ́ tó bá níní wọn lójú ànábì pọ́n sallallahu alaihi wasallam ojú ànábì pọ́n ojú sì wọn tí mọ̀ táwọn bá ṣe mistake ọ̀rọ̀ wájú ànábì kì í lálí wọn ẹ sì ti wẹ̀kọ́ kì í jágbe mọ́ wọn níbi lúkì rẹ̀ wọ́n ti mọ̀ kí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ò dùn mọ́ sallallahu alaihi wasallam ní sàábé mi wá sọ̀rọ̀ kí ànábì anfiq wala takhsha min dhil arshi iqlala máa náwó jàre máa ná sí má bẹ̀rù pé bóyá yọ tán tó bá ná àmọ́ má bẹ̀rù òṣì má bẹ̀rù àìní ní ànábì ṣẹ̀ṣẹ̀ wá rẹ́rìn ànábì wá sọ pé bihadha umirtu àṣẹtúlù apamínànù pé kí n máa ná kò sí lọ́wọ́ rẹ̀ yìí tún jẹ gbèsè fún àwọn tó fẹ́ ná fún sallallahu alaihi wasallam walaysa ya'wi manzilan infadala kò wá ní kó sílé tó bá ṣẹ́kù kì í tọ́jú owó kì í tọ́jú oúnjẹ sílé pé lọ tọ́jú eléyìí sílé tó bá ṣẹ́kù mimma ata dirhamun aw dinarun hatta turiha minhum al-aqdaru pé lọ tọ́jú dìrẹ́àmù yìí ẹjẹ́ àfilé ilẹ̀ fún savings yẹn ṣáà náà gbọ́dọ̀ lájẹṣẹ́kù báwo ṣe ronú pé náà gbọ́dọ̀ máa lájẹṣẹ́kù ẹjẹ́ àmọ́ nípamọ́ ẹjẹ́ àmọ́ save fún torí retirement a máa save owó 60 years to come 40 years to come 20 years to come àti ní nípamọ́ láwọn ọdún tí ààrá rí dájú pé ṣáàdì àwọn ọdún nìláyé àtàrà jẹ́ pọ̀ à ń tọ́jú owó 30 years to come kalẹ̀ Ànábì sallam kì í tọ́jú owó nígbà tá a rí mùsùlùmí tẹ́bi ń pa owó máa ṣẹ́kù lọ́dọ̀ ọ̀gá yóò máa tọ́jú ẹ̀ díjọ́ wò àwọn ọ̀gá rere àwọn làwọn tí wọ́n máa ná ẹ̀mí ara wọn torí àwọn followers wọn Ànábì sallam yóò ná débi tí ò ní kù kankan mọ́ hatta turiha minhum al-aqdaru títí sí gbogbo àpótí wọ́n ń tọ́jú owó sí tí ò fi ní ṣẹ́kù kankan mọ́ atẹ́gùn ó fẹ́ sápótí asudakula hajatin wa aw fadhima alianuhum marikatan fil umma asudakula hajatin èdè ẹnu rẹ̀ di dúdú ni kò ní sọ̀rọ̀ kẹ́ bàbá mi láti kékeré ló ti rí bẹ́ẹ̀ wa aw fadhima ìwọ tẹ́ bá sì ní lọ́rùn rẹ̀ yóò pè fún yín ẹ ṣe lóore rí kò ní fojú olóore gúngi alianuhum marikatan Ànábì dùn súnmọ́ ó dùn bá ṣe kì í ṣe ẹni tẹ́gbẹ́ rẹ̀ le ẹlòmíì náà bá ti dèèyàn ńlá tán kò ní ṣe súnmọ́ kódà láti rí ibà sọ̀rọ̀ lásán wàhálà ni ẹgbẹ́ Ànábì rọ̀ fil umma nínú ìjọ akramuhum fi ishirati la yahsibu jalisuhu annasiwahu aqrabu alápọ̀nlé jùlọ l'Ànábì sallallahu alaihi wasallam láwùjọ gbogbo àwọn tí ń bá ṣe la yahsibu jalisuhu annasiwahu aqrabu gbogbo ẹni tí ń bá Ànábì jókòó bá a nájú ó ṣe bí wọ́n ní o súnmọ́ jù ni wọ́n ní Ọlọ́run bùn Ànábì sallam lẹ́bùn wípé kó máa bá a ṣe kó dẹ̀ máa rò pé wọ́n ní best friend rẹ̀ gbogbo èèyàn máa ń gbà pé àwọn ní kálukú gbà pé èmi mo súnmọ́ jù èmi ló fẹ́ràn jù ní gbogbo èèyàn lémi tí yẹ pé èmi ló bá sọ̀rọ̀ fún mi látẹ́ńṣàn n bá ti déwájú rẹ̀ báyìí yóò máa kí mi yóò máa tún mi kí ni èmi ló fẹ́ràn jù kálukú ní impression pé òun l'Ànábì sallam nífẹ̀ẹ́ jù débi tí wọ́n ń jiyàn sí níjọ́ kan tán lọ bá Ànábì sallam pé ta ló fẹ́ràn jù gan nínú wa nítorí gbogbo àlà ń jà sí pé èmi ló nífẹ̀ẹ́ jù Ànábì sallam Aisha mo fẹ́ràn jù ìyàwó rẹ̀ lọ́dà kọ sallallahu alaihi wasallam naam haya'uhu yarbu ala al-'adhra'i fi khidriha li shiddatil haya'i haya'uhu ìtìjú òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam yarbu ala al-'adhra'i ojú tọmọbìnrin tábàlì ń bẹ lára ẹ̀ lọ inú àṣà lọ́wọ́ àìpé obìnrin tábàlì bá ń bẹ lára rẹ̀ ìtìjú rẹ̀ máa ju ti ẹgbẹ́ rẹ̀ lọ nínú àwọn obìnrin táwọn bá lábàlì lára mọ́ nǹkan tí ń dàrú nísìnyí o gbogbo theory yìí ó fẹ́ dàbí gbà pé kò jọra wọn mọ́ nísìnyí obìnrin mi ń bẹ àti primary school ló ti yáṣá ó ti dìdàkudà pé pépéré ń pè ní n tí ń bẹ lẹ́nu rẹ̀ ju tàwọn tán ti wà nílé ọkọ gan lọ àmọ́ n ta àmọ́ láṣà tó kọ́mọ̀ ni pé obìnrin tí kò bá ti mọkùnrin wọn a sábà mọ ìtìjú ara wọn ìfarabalẹ̀ wọn tún mọ ju tẹgbẹ́ wọn lọ nínú obìnrin àfàwa ni ìtìjú Ànábì sallam ó ju ti obìnrin tí àbálẹ̀ ń bẹ lára ẹ̀ lọ fi khidriha
obìnrin tá tọ́jú sábẹ́ ìlésọ àwọn àti bàbá tán mọ́ tọ́jú obìnrin sí li shiddatil haya ibi títìjú rẹ̀ pọ̀ dé rántí ìjọ tá níyà kan wá fi ọmọ rẹ̀ lọ pé ọmọbìnrin mi yìí mo fẹ́ kó fẹ́ àbí sọ́rí ọmọbìnrin anabi sallallahu alayhi wa sallam ọmọbìnrin kan wá bá anabi sallallahu alayhi wa sallam tá ní ó fẹ́ ká anabi ó fẹ́ hùn tá anabi ọmọ bí ó ṣe sọ náà fún anabi wa dorí kodò lẹ́yìn tó ká anabi kan wò ó kan dorí kodò àfìgbà tí sábì kan tó náwó pé anabi ṣó nífẹ̀ẹ́ sí ní kémi ó fẹ́ anabi fi ṣẹ̀ṣẹ̀ wá fi wọn fúnra wọn sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹ wo nǹkan kò mọ bí ó ṣe sọ náà fún ìtìjú pé kóun mọ bírèkì háàtì rẹ̀ òjíṣẹ́ ńlá anabi sallallahu alayhi wa sallam nù àwọn èèyàn orí bẹ́ẹ̀ mọ́ nísìnyí ọlọ́run ṣàánú wa nadharuhu lil-ardi minhu akitharu ibi anabi tìjú dé ọ̀pọ̀lọpọ̀ gbà ilẹ̀ ńlẹ̀ ni máa wò ila samai ojúgbà tí máa fi wò kìlọ̀ ẹ máa bá a sọ̀rọ̀ yóò sì máa wò lẹ̀ ńlẹ̀ níbi ìtẹríba àti tìjú ọmọ bíbí inú yín gẹ́yọ́ ọ̀ràn jùmọ̀ yín tẹ́ bá ń bá wí báyìí tí ò ní ṣẹ́jú ẹ ṣẹ̀ṣẹ̀ jájú mọ́ pé ṣẹ́jú èmi ló ọ̀ràn jùmọ̀ mi báwọn yóò máa wò yín bí alójìn ni lọ́mọ kékeré tẹ̀ ń bá wí anabi sallallahu alaihi wasallam bọ́lọ̀ ń ṣe dá a lọ́lá tó bó ṣe ṣàpọ́nlé ẹ̀ tó gbé ga tó yóò máa wò lẹ̀ ńlẹ̀ ni ọba mélòó lẹ́lọ́ọ̀ kí lè ní láwọn ọba ayé tí wọ́n bá lédè nǹkan kan gan tí ìjọba wọn gan nítumọ̀ òun ni ó máa wò yín pẹ̀lú confidence ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ wò lẹ̀ lẹ́ṣẹ̀ṣẹ̀ máa tiri ojú fún anabi sallallahu alayhi wa sallam wọ́n níbi títí ju rẹ̀ dé ilẹ̀ ńlẹ̀ ní wò lọ́pọ̀lọpọ̀ gbà kì í lè wojú èèyàn khafidun ila samaa'i khafidun idh yanzuru tí n bá ń wòyàn ìmọ̀ tẹríba wòyàn ni akitharuhum tawadu'an yujibu da'iyahu ba'idun aw qaribu akitharuhum tawadu'an tá bá ń pè ta ló ní tẹríba jù nínú àkọ́kọ́ la nabi sallallahu alaihi wasallam wà kódà nabi ní tẹríba rẹ̀ ju ti gbogbo lọ nítorí pé yujibu a máa dá lóhùn da'iyahu ẹni tí ń ké pè yìí ẹni tó invite ẹ ba'idun aw qaribu ọba àjára jìnnà kọba àjára tòsí ló pe ànábì sallallahu alaihi wasallam ànábì àdá lóhùn kì í ṣe yàtọ̀ ẹ mọ̀ wọ àwọn ọlọ́lá wa lénìí ẹ dákun sọ̀rọ̀ ọ̀run fún mi àti pọ́ba ìlú síbi pé mo fẹ́ ṣe marriage ọba ìlú ẹ bá ń pọ́ba ìlú kan ẹ bá ń ṣe kíní kankan dá mi lóhùn wọn ò ní kí ni status èmi ti ń pè àwọn àbí kí wọ́n kọ́kọ́ máa yẹ̀ wò kọba àráyè àìráyè náà ni ó purọ́ mọ́ pé busy ọ̀nà wa pọ̀ ntí tó dojú lé gẹ́gẹ́ náà ní pé àgbẹ̀rọ̀ ya yẹ̀yẹ́ báwọn kan là ń lò dé ọmọ kan àbí tá lóhun sísá máa wá jòkó tì kò sẹ́ni tí ó lè pe ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ó lè invite rẹ̀ débi pé ó ní min abdin aw hurrin faqirin aw ghani wa arhamun nasi bi kulli mu'minin ẹrú máa invite ànábì sallallahu alaihi wasallam ẹrú tó lọ́gàá yóò wá invite ànábì ṣẹ́ńkẹ́rù onílé ilé ọ̀gá rẹ̀ lágbàlá kan wọ́n mọ̀ sùn yóò wá invite ànábì sallallahu alaihi wasallam pé mo fẹ́ kọ́ wá kí mi sí àgbàlá tí èyí tí ń sin ọ̀gá mi ànábì ọ̀dẹ̀ tún dáhùn invitation rẹ̀ ẹ dákun torí ọlọ́run ńbo la ti fẹ́ bárù wà báyìí pàdé mọ́ lára àwọn àfa ẹja tiẹ̀ nítorí kó lè yé dáadáa tá a bá ń sọ lọ́balọ́ba ẹni ayé làwa tẹ́lẹ̀ náà àwọn iṣẹ́ ní ọ̀run àgbọ̀run rù ṣèbá láàfà àgbọ̀run rù ọmọ kéwú mélòó ló rọrùn fún láti pàfà rẹ̀ lóde léni wọ́n ní àwọn àfáà náà ràn yàn lọ ní pé lọ́ọ́ dá lóhùn kí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọmọ kékeré ni kì í ṣe irú òde báwọn lóye kan ti máa rí wa òde tó bá tó bí àwọn lọ́ba àwọn tá a fẹ́ máa dá lóhùn ṣe òṣèlú là ń ṣe àbí tọ́lọ́hùn Ànábì sallallahu alaihi wasallam rèé o kẹ́ ẹ máa gbé yẹ̀wò sí báwa ṣe rí nísìn àti ìyapa rẹ̀ púpọ̀ jù onímìnira abidin ẹrú aw hurrin abọ́mọlábí faqirin kódà ẹni tí ò lówó lọ́wọ́ ó ní ráìtì láti invite Ànábì yóò pè wá ń pé mo fẹ́ kọ́ wálé mi àwòrán ni àbólówó ńgbà míì kò sẹ́ni tí ó lè pè ànábì sá ànábì ò lè dá lóhùn wa arhamun nasi bi kulli mu'minin ẹni tó wá láàánú jù sí gbogbo mùmìnì ẹni tó níkẹ́ lọ́dọ̀ jù sí gbogbo mùmìnì ànábì sallallahu alaihi wasallam ní aláàánú èèyàn kò kanra kò lé lọ́kàn wa ta'ifin yaruha talhira yusughi ilahal inaha ghayra marra wa ta'ifin bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí dòrì ká ní pátápátá l'Ànábì láàánú gbogbo tí dòrì ká ní tó fi mẹ́ranko wọ́n mì níwọ̀n gbogbo àwọn ológbò àwọn ẹranko ìtòsí ilé Ànábì sallallahu alaihi wasallam tún láàánú dérí wọn hatta al-hirra tó fi dọ́dọ̀ ológbò yusughi ilahal inaha Ànábì ó máa gbé omi fún wọn
ó wá nú hadisi anabi sallam tí wọ́n rán anabi sallam gbé ń bí omi fólógbò tí èyí ṣe kíní ẹ̀kan kejì kẹta kì í ṣe kan ló ṣẹlẹ̀ ọ̀pọ̀ nígbà tí ó ṣe yóò máa gbé omi fáwọn ológbò àṣẹ́kùbọ̀ omi tán bá mu kù ní ó fi ṣàlùwàlá yóò máa fi sóòrò ẹ̀hẹ́rà yóò máa fi ṣàlùwàlá omi tó lógbò mu kù kó tó ṣàlùwàlá yóò kọ́kọ́ fún ológbò lómi mu náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣàlùwàlá sallallahu alayhi wa sallam. kana afanasi laysa yumsiku àìdíyà máa ń lẹ sálàhùn náà yẹmúlẹ́kù kí n tó lọ bẹ̀ mọ́ rántí ìtàn Nabi sallallahu alaihi wasallam níjọ́ tí wọ́n ní àwọn tàn ní ọ̀ lálàáfíà dáadáa ẹ̀mọ́ pàfà yìí náà ti sọ fún wa láti bẹ̀rẹ̀ pé wálé alámi tọ́líbù ànásíárà yẹjúmọ́ máa sọ̀háwà máa kọ́dí òǹkíra tá a bá ti ń sọ̀rọ̀ tàn ní pé síra o mọ̀ rí n tó lálàáfíà àti n tí ò lálàáfíà ń bẹ kò sí n tó bí ju pé àmójútó tí hadisi ní síra ò nírú àmójútó bẹ́ẹ̀. àmọ́ wọ́n pé pa nítàn pa Nabi sallallahu alayhi wa sallam ẹranko wá fẹjọ́ ọ̀gá rẹ̀ sùn rànkúnmí ni tí wàá bá Nabi sallallahu alayhi wa sallam tẹkùntẹkùn ó dẹ̀ rojọ́ fún Nabi sallallahu alayhi wa sallam ó yá Nabi ó yé rànkúnmí tí ń rojọ́ kí ni sọ fún Nabi sallallahu alayhi wa sallam ń pé olówó òun ń jẹun níyà iṣẹ́ tí ń fòun ṣe pọ̀ jágbára òun lọ kì í tún wá fóun lóúnjẹ déédéé sọ bẹ́ẹ̀ fún Nabi sallallahu alayhi wa sallam Ànábì gbọ́ Ànábì wá bí olówó léèrè tàtó olówó náà sọ pé kò gbọ́rọ̀ sóhun lẹ́nu mọ́ pé mọ́ ṣagídí pé tí ẹranko tó bá yarí mọ́ yẹn lọ́wọ́ kọ̀ǹtúrò rẹ̀ tì Ànábì sallallahu alayhi wa sallam wá ń sọ pé ó ti rojọ́ fún mi ó ní tó ṣe fóun rèé ó lò kì í fóun lóúnjẹ tó nǹkan ó sì mọ́ lòun lòkulò ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sallallahu alayhi wa sallam nígbà tán mọ̀ pé yóò bíjà àwọn lójú wọn máa rojọ́ fún àwọn ẹranko báwọn ẹranko ṣe rojọ́ fún Ànábì Suleiman alayhi salatu wasalam náà táwọn àwúrèbé ń rojọ́ fún tí Kùránì kọ̀ǹfàmù ẹ̀ tí parí ìjà láàrin àwọn ẹyẹ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alayhi wasallam náà wọ́n ní kánà àáfà nẹ́ẹ̀sì Ànábì sallallahu alayhi wasallam jẹ́ ẹni tí ọlámojú kúrò jù nínú àwọn ènìyàn ẹni tẹ́mi ẹ̀ fúyẹ́ ọdẹ lámojú kúrò laysa yumsiku àìdíyà man laysa lahunna yamliku kì í gbámú lọ́wọ́ arábìnrin tí kò bá lẹ́tọ̀ọ́ lé lérí gbogbo àwọn àdéhùn tá Nabi sallallahu alaihi wasallam bá àwọn obìnrin gbé nígbà tán ṣe hijira wá Madina àti nígbà tí wọ́n ṣí fatihu Mẹ́kà tán ṣí Mẹ́kà tá a sọ pé ń bá àwọn obìnrin bá àwọn ọkùnrin gbàdéhùn ó bá àwọn obìnrin náà gbàdéhùn àdéhùn pé ẹ má jalè mọ́ tá a fi lóbìnrin kan náwó Hindu Ibn Utba ṣe ń sọ pé ọkọ tèmi láhùn ṣe ẹran tí ìjọ tá a sọ̀rọ̀ débẹ̀ gbogbo àwọn àdéhùn tí ń bá wọn gbé tó bá ti ka àwọn obìnrin kò ní máa bà wọ́n lọ́wọ́ tí bá ń bá àwọn ọkùnrin gbàdéhùn wọn ó dira wọn mú lọ́wọ́ ni gbígbà pín yẹn ń ṣe díìl dira wọn mú lọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ àná àdéhùn tó bá ti kan táwọn obìnrin ẹnu náà ní máa fi ṣe fún wọn. àṣírí hadith tí wọ́n lá Nabi sallallahu alaihi wasallam fijọ́ kan ó fi nǹkan kọ́fọ̀ ọwọ́ bí aṣọ ló fi wọ́n ń bà wọ́n lọ́wọ́ sallallahu alaihi wasallam ó sì sọ pé ọ̀rọ̀ òun lọ́rùn kí wọ́n fi iná jó òun lọ́wọ́ ju kó wọn ba obìnrin lọ́wọ́ lọ obìnrin olóbìnrin làfáà yìí náà wá ń sọ pé obìnrin olóbìnrin tí ó bá tọ́ fún Ànábì kì í dì wọ́n lọ́wọ́ mú. yubayi'un nisaa la yusafihu yubayi'un nisaa la yusafihu aydiyahunna balikalamun salihu tí ó bá bá àwọn obìnrin ṣàdéhùn àmọ́ kò ní bà wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ẹnu nìkan ní máa fi bá wọn ṣàdéhùn. aṣáduhum li sahbihi ikraman tá a bá ń wá gbogbo olórí tí mo ń ṣàpọ́nlé ọmọlẹ́yìn ẹ̀ tọmọlẹ́yìn máa fìlì pé òun wà honored ń pé wọ́n ń pọ̀n òun lé òun kàn sọmọlẹ́yìn tí wọ́n ń dà tán ń dààmú tán ń dà láàmú tán ń dà síbáṣìbò káàkiri tẹnu òun tọrọ tọgà ń fọ̀rọ̀ lọ́hùn ṣe máa ń pé ọmọlẹ́yìn gbà mí àmọ́ feel important ń pé mi kéré lẹ́yìn ọ̀gá mi kan tó decide wọn àmọ́ fọ̀rọ̀ lọ mí bí mo ṣe jẹ́ driver tó wọn ní lẹ́nu mi rùn gateman wọ́n fọ̀rọ̀ lọ wọ́n ń jòkó tì ń pé báwo ní bo lọ́rọ̀ láìfò rẹ dé kí wàá lọ fẹ́ ṣe bí tí láìfò tèmi náà dé ní tèmi náà fẹ́ ṣe ní ìmọ̀ràn wo ló lè fún mi. ẹni tó bá lè wà humble débi tí ó máa bá àwọn òṣìṣẹ́ abẹ́ rẹ̀ dámọ̀ràn bẹ́ẹ̀ ó ń tẹ̀rí bí èèyàn ni Ànábì sallallahu alaihi wasallam wá ní ìwà nì lọ́wọ́ débi kí wọ́n sọ pé aṣáduhum li sahbihi ikraman òun lẹ́ni tó lápọ̀nlé jù fáwọn sàábì rẹ̀ ẹ̀rí ń kókọ tán jẹ́ náà wọn máa jókòó alátẹ̀lé kán máa pè wọ́n ní followers wọn pè wọ́n followers sọ̀hábà là máa ń pè wọ́n ṣé máa tún máa sàábì
ìtumọ̀ sàábé lọ̀rẹ́ ọ̀rẹ́ ànábì àti yìí tó kéré nu wọn tá ànábì bí lọ́mọ tó ṣáà ti bá ànábì láyé á ní sàábé lòun náà ìtumọ̀ sàábé ni pé ọ̀rẹ́ ànábì ṣé ọ̀rẹ́ ní irú Abdullahi ọmọ Abbas ó wá jẹ́ sí ànábì ọmọ bíbí inú táwọn ọmọ ànábì sàlámù jù lọ lọ́jọ́ orí báyìí fa Abdullahi ọmọ Abbas ànásù ọmọ Malik àwọn ọmọ bíbí inú ànábì sàlámù yìí ṣẹgbẹ́ rẹ̀ ànábì bímọ tó tayọ ẹ̀ lọ́jọ́ orí bẹ́ẹ̀ ni Jabiru ibn Abdullahi ànábì bímọ tó tó lọ́jọ́ orí ànábì bí lọ́mọ bẹ́ẹ̀ tún ni Nu'man ibn Bashir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sahaba Abdullahi ibn Zubair ṣèbí nígbà tá ànábì dé Madina ọdún tán dé Madina gbàrà la ni wọ́n bí iṣẹ́ ìgbàgbé pé àkọ́kọ́ kó mọ tán ọkọ̀ ṣe nígbà tán dé Madina so ànábì bí gbogbo àwọn eléyìí ń lọ́mọ ó bí àwọn tó tún jù wọ́n lọ lọ́jọ́ orí lọ́mọ àmọ́ kí là ń pè wọ́n á ní sahaba sàábí ànábì àwọn ọ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam ọ̀rẹ́ lànábì bá wọn ṣe wọn á ní laysa yamuddu rijlahu ihtiraman ànábì kì í nasẹ̀ tí n bá bá wọn sàhábà tó bá wà pẹ̀lú wọn kí yẹn wá jòkó kọ́ nasẹ̀ ọ̀nà ẹsẹ̀ báyìí ànábì sallallahu alaihi wasallam yìí ṣe bẹ́ẹ̀ ṣe ń pé jòkó ọlá ní ká nasẹ̀ ànábì kì í jòkó ọlá tó bá wà pẹ̀lú àwọn sàhábì débi tí ó wà nasẹ̀ tí gbogbo wọn wà jòkó tí ó máa jòkó tí ó tẹ fádà ara kalẹ̀ kì í jòkó bẹ́ẹ̀. بينهم ولم يكن يقدم ركبته على الجليس يكرم tánàbí bá wà láàrin wọn kì í nẹsẹ̀ ó wá ní ولم يكن يقدم ركبته على الجليس يكرم ànábì kì í ta ẹsẹ̀ rẹ̀ síwájú gbogbo ẹni tó bá jókòó tì kì í jẹ́ kí eékún rẹ̀ kó kọjá tẹni tó jókòó tì tánàbí bá jókòó tà nàbí sàlám kó wá jókòó níwájú kọ́nà kí jókòó tì ẹ̀ yọ síwájú kán fi mọ̀ ẹ́ láṣáájú kì í ṣe bẹ́ẹ̀ yóò jókòó ní dọ́gba pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ ní kódà wọ́n ní anabi sálàmù àmọ́ ìjókòó lórí iyẹ̀pẹ̀ nílẹ̀ ńlẹ̀ kò ní ẹ lọ́ba àwọn àtẹ̀wá mi ò lè jókòó ńlẹ̀ ńlẹ̀ o ọmọ ilẹ̀ ńlẹ̀ ní gbogbo wa àmọ́ ìjókòó lórí iyẹ̀pẹ̀ tí ó dọ́gba pẹ̀lú àwọn sàábí àlejò tó bá dé tó bá lóun béèrè ànábì kò ní mọ tala ànábì láàrin àwọn tí gbogbo àwọn tó jókòó wọ́n ṣẹ̀ṣẹ̀ ná sí pé òun nìí sẹ́ńpé kálẹ̀ nìkan tí mo dá jòkó tí wọ́n bá tẹ̀tẹ̀ ńláńlá kan tóun nìkan wà dá wà àti gbogbo àwọn yòókù ọlọ́ jòkó síbòmíì ni kálukó ti mọ̀ látọ̀ọ̀kan wọn ti mọ̀ pé olórí wọn náà ló jòkó lọ́ọ̀kan o bó lẹ ṣe dá àmọ́ ó wà obvious òun ní òjò lórí anabi sallam kì í jòkó ní ìdáyàtọ̀ famambadi ìhà tanrọ àwòhábàhù àmọ́ o tòun ti pọ́ wá ní tẹríba ọlọ́run fọwọ́ sí lára ọwọ́ ń bẹ lára ẹ̀ ẹni bá rí lógìgì kọ́kọ́ tí ẹ rí hábàhù ẹ̀rù rẹ̀ ọkọ̀kọ́ bà ọ́ pẹ̀lú ìjayà pẹ̀lú ìbẹ̀rù ló kọ́kọ́ fi pàdé ẹ̀ tọ́bàn bá a ṣe dá nìyẹn wà máa ń ha látọ̀ hó àhábàhù àmọ́ tó bá ti súnmọ́ tó gbọ́rọ̀ ẹnu ẹ̀ tó bá ṣe ìfẹ́ yẹn wà jókòó lọ́kàn rẹ̀ pé ẹni yìí náìsí o kọjọ́ bẹ̀rù tiẹ̀ tí kọ́kọ́ bà á lẹ́ẹ̀kan tá a rí. yamshi ma'al miskini wal arumalati fi hajatin min gairi ma anafati anabi amarin ma'al miskini pẹ̀lú aláìní kò ní pé àwọn tí máa rí mi àtàláìní papọ̀ ó yẹ kó nírú àwọn tí kálíbà tá a lè mọ bá ní àwọn tí ó mọ bá wa ní Abubakar Abdurrahman ọmọ Auf Usman make sure kí lódò gbà ilẹ̀ wà ń tòsí mi ẹ má jẹ́ káwọn rí fura fún yín wà ń tòsí mi mọ́ lágbájá yìí kì í wẹ̀ lágbájá yìí olòṣì ni kò lówó lọ́wọ́ ẹ̀yin ìfẹ́ máa rí nítòsí mi mọ́ ẹ̀wọ́ ẹ̀yìn lẹ́jẹ́ káwọn yóò máa wà anẹ́sà sálàmù orí bẹ́ẹ̀ o a máa rìn pẹ̀lú àwọn aláìní tí ẹni tí òòrò ń jẹ jó kìí sí pé mo fẹ́ kó tẹ̀lé mi ká lọ bó mo fẹ́ fi nǹkan kan hàn yóò sì tẹ̀lé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kan yóò sì tẹ̀lé wà àrùmálàtì àtòpó tí ọkọ rẹ̀ ti kú ànábì òní ní kò jámọ̀ nǹkan kan òun náà ní ráìtì àti wáyé ráìtì ànábì pé mo fẹ́ bọ́ sọ̀rọ̀ fi hájà tí bùkátà kan bẹ tí mo fẹ́ kọ́ bá yanjú mìngéèrì mọ́ ànẹ́fà tí ń tà nábì òdẹ̀ ní kanra. yakasifu náà làhó yẹ̀kẹ́ tó sáwọ́bàhó yahalubo ṣáàtàhó wà láǹyẹ̀rín bàhó Allahu akbar. àfààní ànábì sàlám yakasifu náà làhó yẹ̀bàtà rẹ̀ máa ń já tí mo ràn fún rẹ̀ yóò jókòó ti bàtà tí ó mọ̀ ràn bàtà tí ó mọ̀ so bàtà. nǹkan bàtà yìí ti já àlè ló mọ irú wa ni wọn máa rí bàtà tí ń pè à ń pàṣẹ bàtà òjíṣẹ́ ńlá nàbì sallallahu alayhi wa sallam ń wọ bàtà tán tí wọ́n ti pàṣẹ ẹ̀ ń pè ẹ̀ tún so papọ̀ yakhitu thawbahu ànábì àmọ́ pàṣẹ aṣọ pé ó ti ya ẹja tuntun rán
ó ti ra ẹyẹ ẹjẹra fi kékeré yìí kí n lẹ̀ mọ́ bí kí n ràn mọ́ yóò sì wọ̀ òjíṣẹ́ ńlá Nabi sallallahu alayhi wa sallam ṣé mi lè ṣe bẹ́ẹ̀ ṣé wọn náà lè ṣe bẹ́ẹ̀ láàfin mọ́ dédé ibi tá a jọ ànábì mọ́ àwọn nǹkan tá a kọ́ lára ẹ̀ ní tí ó jẹ́ tékèwé tí kálukú ó mú nínú Sirah ànábì nípa study life rẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí kí lèmi fẹ́ rí dìmú tì ní gbàgbé kí ni wọn náà rí dìmú tó ní gbàgbé ò láǹfààní àti lọ́ọ́ bá jagun kan àbí wá tẹ̀lé jáde kan mọ́ àwọn ìwà rẹ̀ náà ló lè kọ́ ṣe tàtọ́lọ́n ti pa á láṣẹ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe rere ti wà lára Muhammadu liman kana yarjullaha wal yawmal akhirah fún gbogbo ẹni tí ń bá ran kan àti bọ́lọ̀ ń pàdé rere tí sì ran kan àti níjọ́ kan yìí wa dhakara Allaha kathiran àtẹni tí bá ran tí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́mọ ṣàfihàn sí ẹni tí ó ju ànábì yahlubu shatahu ànábì sallam fún rẹ̀ a máa wá fún wàrà àwọn ewúrẹ́ rẹ̀ ọmọ kan dà lọ bá ń fún wàrà wa ọmọ kan dà lọ bá ń pọn mi ọmọ kan dà bá ń so bàtà ọmọ kan dà ní gbogbo ìgbà ṣé wọ́n ti dá handicap ni ó lè dá nǹkan kan ṣe wọn ìwọ náà tiẹ̀ máa ṣe nǹkan kíní ẹ̀ gan ó pè rẹ̀ ń pa àlàáfíà ń pò ó máa yíra padà ó máa mìíràn nílé gbogbo àwọn lọ́balọ́ba tán ti dọba àdùn yẹn ẹ̀ rí bí àwọn diabetes àwọn àìsàn káìsàn yẹn ṣe máa wá wọn káàkiri torí ìjókòó wọn wà throughout wọ́n fẹ́ síntọ́ lẹ́ni tí ó bá wọn síntọ́ kódà wọn ní tí sọ̀rọ̀ ẹnìkan ti máa gbẹnu wọn sọ̀rọ̀ ẹ ọba ní akíyín pé kíní kan ó bò wí bẹ́ẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ kó tiẹ̀ exercise ààrẹ ẹ mọ̀ sọ́dá láìsàn àwọn náà ti ń yọ ọ̀pọ̀lọpọ̀ ọba náà ti ń lajú nísìnyí wọ́n ti ń yọ exercise ṣe àwọn náà ti lágbára tó ti ń ṣe sport tó ń ṣe gbogbo inú palace wọn ò fẹ́ kú láìpẹ́ ọjọ́ wọn. naam anabi sallam yahlubu shatahu òun fún rẹ̀ náà máa jòkó ti ewúrẹ́ tí ó máa fún wàrà lára ẹ̀ fún rẹ̀. wàláyé ayébahu anabi sallam kì í láì fi àwọn oúnjẹ ẹ̀rẹ̀ tí ń pa sọ̀rọ̀ nígbà tá à ń sọ̀tàn anabi sallam tí ó wà ní ilé baba Ayub al-Ansari nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé Madina tí wọ́n bá kọ́lé tiẹ̀ lọ́wọ́ tí wọ́n lá anabi sallam ìyá Ayub ní sọ bẹ́ẹ̀ pé kò sóúnjẹ tẹ́ gbé fún un nínú àṣà rẹ̀ ní pé kì í bu oúnjẹ ẹni tó bá ní làákàyè kì í bu oúnjẹ ọlọ́mọ fi bí pa wá ẹni tẹ́bi bá ti parí ọmọ rírì oúnjẹ wọn bá gbẹ́bà sí ọ̀hún wájú téyì bá jẹ̀bà sí ọ̀ndẹ́ ẹ̀ mọ́ jẹ́ èwo wá ní kó mọ̀ pé ẹ̀wọ̀ oúnjẹ burúkú tẹ́ gbé sí mi wájú mi lẹ́wà lọ gbẹ́bà kíní kan sí wájú mọ́ wí bẹ́ẹ̀ tọ́lọ́mù bá fẹ́ fi bí pa ọ́ tí ẹ̀ bá ó jọ ọ́ lójú ńjọ́ tó o bá rí sójú ọmọ bí ó ti ṣe ayó ń dọ̀ láàmú lójú ọmọ select pé ẹ̀bà mo fẹ́ jẹ yín jàmàlà àmàlà mo fẹ́ jẹ yín jẹ̀bà ọlọ́run lọ́ba tó ní oúnjẹ ẹ wo process tó ń jẹ téèkì kó tó déwájú wa kójò tó rọ̀ kílẹ̀ tó fà á mu kílẹ̀ tó fi gbé irúgbìn jáde kó tó wá dóúnjẹ táwa ń lọ tá à ń mú lóko àárò oko náà gbé wá gbòòrò àwa sè á lọ àwa ṣe dúdú wàhálà yẹn tí wọ́n gbé sí ọ̀hún wájú ọwá ńlá lé oúnjẹ tó o bá ní í jẹ sí pàátì ìwà Nabi sallallahu alaihi wasallam nù yakhadumu fi mihnati ahlihi yakhadumu fi mihnati ahlihi kama yaqta'u bi sikini lahaman qudima Anabi sallallahu alaihi wasallam yakhadumu fi mihnati ahlihi Anabi máa ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ máa ràn àwọn ará ilé lọ́wọ́ tí wọ́n ní kí ní ṣe wọ́n ní ṣiṣẹ́ ilé ìyá Aisha ló sọ bẹ́ẹ̀ wọ́n bí léèrè kí tá Anabi bá jáde tí ò sí láàrin wa mọ́ ní àwọn ìgbà tí kì í sí pẹ̀lú àwa sàábí tí máa wọnú ilé lọ kí ni máa ṣe nínú ilé gan torọ́lọ́ ní akọ́ṣe afẹ́ tún mọ́ kí ni ṣe nínú ilé àti rí ti ń ṣe ń ta ìyá Aisha ni kana yakunu fi mihnati ahlihi Anabi sallallahu alaihi wasallam tó bá ti wọlé ń ṣiṣẹ́ ilé kí ni iṣẹ́ ilé abọ́ fífọ̀ wà ń bẹ̀ kí ni iṣẹ́ ilé ilẹ̀ gbígbá wà ń bẹ̀ kí ni iṣẹ́ ilé aṣọ fífọ̀ wà ń bẹ̀ ìwẹ̀ fọ́mọ wà ń bẹ̀ ìtọ́jú pé ẹlẹtírísítì wáyà kan já kinní kan ọkùnrin mi ò ṣàǹfààní kò lè dá nǹkan kan ṣe nínú dúdú iṣẹ́ ilé kò sí kan tó ti wúlò ìyàwó náà ni wọ́n máa ṣe gbogbo ẹ̀ lápapọ̀ yọkàn máa rán dúdú wọn ṣe yọ máa wá yọkàn Ànábì sallallahu ò rí bẹ́ẹ̀ kana yakunu fi mihnati ahlihi ó níbi títí ń ran àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ kama yaqta'u bi sikini lahman qudima fún rẹ̀ náà a máa yọ̀bẹ tẹ́ran ẹran ńláńlá tán gbé fún wọn yóò yọ̀bẹ tí yóò máa gé fún rẹ̀ serve yourself Ànábì sallam serve yourself ó lè ṣe é fún rẹ̀ tí ò ní kẹ́ ẹ lọ bá gé wá ẹ lọ bá mẹ́ran wá Ànábì sallam máa yọ ọ̀bẹ tẹ́ran tí ó máa kun ẹran fún rẹ̀
يردف خلفه على الحمار على إكعاف غير ذي استكبار يردف خلفه أما بسين على الحمار لوري كتكتة kẹ́tẹ́kẹ́tẹ́ ní jọ́nà tán bá ń sọ pé yẹn ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ a ti sọ rí náà nígbà tá à ń sọ̀rọ̀ njọ́ ti ogun Hunain tá à ń sọ̀rọ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ là Nábì gùn sallallahu alaihi wasallam kò tiẹ̀ wulẹ̀ rí ràkúnmí gùn dépò pé yóò gun ẹṣin ní first class ń pè yẹn rí nǹkan gùn ó kéré nígbà tán rí ẹṣin gùn nígbà tá à ń sọ yìí ràkúnmí ni ọ̀pọ̀lọpọ̀ tún máa rí gùn ẹni tọ́lọ́run bá tún bò láṣìírí díẹ̀ àwọn middle class ẹni tó bá wà ní middle class àwọn tán gun ràkúnmí nù kí Ọlọ́run bò láṣìírí orí ràkúnmí ra ẹni tí ó bá wá rí nǹkan kan ra ẹ tí ẹ̀rọ mi sí mọ́tò bí ẹni tí ń lo Corolla 1998 níwò yìí tí ń gun Corolla 1998 káàkiri àbẹ́ni tí ń gun mọ́tò òtún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náwọn mọ́tò tẹ́yàn kí eléyìí ti dàgbà ó ti gbó mọ́tò tó bá ti lé ní 20-year-old ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ most probably kò ní wà roadworthy mọ́ ló bá ti lé ní 20-year-old odó ti dé sí lára ṣé bí irin wọn ṣe gbogbo yóò ti mọ rẹ dúdú tán fi ṣe kò sí bá ṣe lè maintain ẹ̀ tó ó níjọ́ tí gbogbo mọ́tò ti mọ rẹ̀ wọ́n ó ní ẹṣẹ́ wọn pé àlòpá mọ́tò ní ẹ fi mọ gbọ́ Nàìjíríà pé Honda wa àìsàn Honda ní pé mọ yàwọ́ ẹlòmíì ti ń ṣiṣẹ́ ń company Honda gan ọmọ pé Honda nírú àìsàn báwọn torí pé dodo táwọn fi lo mọ́tò ọdún 5 ọdún 10 àwọn ti jù ú lẹ́yìn tí wọ́n so wọn ní mọ̀ pé àìsàn kan bẹ tí mo ṣe tí àmọ́ ọjọ́ ogbó làwọn fi lo mọ́tò ní àwọn ilẹ̀ tiwa yìí mọ́tò tó yẹ 20-year-old ń ṣe lo Honda là níwò yìí so tí máa ń gùn yóò máa ń pè ń yàwọ́ ń ṣe kinní kan àwọn àìsàn tí máa kan mọ́tò lọ́jọ́ ogbó nù àwọn tó máa ń lorú àwọn irú mọ́tò bẹ́ẹ̀ a lè fi wọ́n wá àwọn tí wọ́n máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ ń gun dọ́ńkì Ànábì sallallahu wa ń gun dọ́ńkì ṣe mọ̀ pé bíbà pín yẹn gun mọ́tò tí tó kéré jù nù mọ́tò tí àwọn lọ́lá lè gùn àbí táwọn èèyàn lè gùn gbòòrò sallallahu alaihi wasallam ó dàbí kárí president ìlú àbí president America ṣe pé Ànábì padà Ọlọ́run padà sí Fátíù fún ti gbogbo ilẹ̀ Lárúbáwá pátá Yámánì ní Bahrain ní Islam ti dé gbogbo bẹ̀ ká Ànábì tó kú sallallahu alaihi wasallam ó ti dé Mẹ́kà ó ti wà Mádínà ó ti gbogbo kálukú jẹ́ ti gba Islam kírù rẹ̀ máa wá gun dọ́ńkì yẹn pé ó dàbí ká ní president America ó wọnú mọ́tò Toyota Yaris lápèjúwe ti 2005 lápèjúwe ṣe mọ̀ pé ó humble gidi láti wọnú irú mọ́tò bẹ́ẹ̀ kò tún wá ní jóun nìkan yurdifu khalfahu yóò wá gbé sẹ́yìn yóò gbé èèyàn sẹ́yìn kò tún ní jóun nìkan lórí dọ́ńkì yóò gbé èèyàn sẹ́yìn ní orí dọ́ńkì tó ń jọ mọ́ manage ìyẹn ni pé ń fún papọ̀ máwọn èèyàn ní bígbà pé yẹn ń fún mọ́ èèyàn nínú mọ́tò ẹ pé wọ́n náà tún wọlé ẹjẹ́ àjọ láàpù ara wa òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam irú concept yẹn ni kéèyàn ó gbé èèyàn sẹ́yìn dọ́ńkì ńgbà náà kẹ́ ẹ pé méjì lẹ́yìn dọ́ńkì torí mélòó náà dọ́ńkì tí èèyàn méjì fẹ́ gùn. àlá ìkáfín gẹ́rà dísítì kìbáàrin tí wọ́n jọ jòkó lórí iṣẹ́ mọ́pin tí wọ́n máa tẹ́sẹ́yìn àwọn ẹṣin tẹ́sẹ́yìn rànkúnmí àbẹ́yìn dọ́ńkì kan tó gùn wọ́n jọ mánéjì ń bẹ̀ gẹ́rà dísítì kìbáàrin tí ń túmọ̀ sí pé kò ní gbéraga rárá. Ànábì Abdullahi ọmọ Abbas sẹ́yìn dọ́ńkìrì ó gbé Mu'adh ọmọ Jabal sẹ́yìn dọ́ńkìrì tí gbogbo wọn ní kóńtò rọ̀dífà Ànábì sallam Fadlu ọmọ Abbas ó gbé sẹ́yìn dọ́ńkìrì níjọ́ta Ànábì ń ṣe hajj tó ṣe gbẹ̀yìn dọ́ńkì ní gùn ní sọ́tù gbé Fadlu síbẹ̀ wọ́n jọ wà ń bẹ̀ ni. yamshi bila na'lin wala khuffin Ànábì sallam àmọ́ nígbà míì láì wọ bàtà kò sì jẹ́sẹ̀ lẹ́ ẹnìkè tẹríba aṣọlá máa ṣe fáàrí kò sínú ọ̀rọ̀ ẹ̀ nígbà míì ó lè sáré rìn láì wọ bàtà wàlá khufin kódà láì wọ khufu ìyẹn bàtà tí wọ́n máa fawọ́ ṣe tí wọ́n máa wọ̀ nígbà náà tí máa rọ́pò bàtà aláwọ̀. ìlà iyadatil maridi hawlahul mala tí ó wọ̀ lọ sí láti lọ fíṣítì aláìsàn ó ti ṣe bẹ́ẹ̀ rí tọ́wọ́ lọ fíṣítì ẹnìkan tọ́rẹ̀ hawlahul mala tèrò dẹ́ pọ̀ lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ tí ọmọ àwọn kí á ìtìjú pé ìwà wọ bàtà ìtìjú pé mo wá wọ bàtà kófù jáde Ànábì sallam kì í ṣe bẹ́ẹ̀. yamshi bila na'lin wala khufin ila iyadatil maridi hawlahul mala yujalisul faqira wal miskina
wa yukrimul kirama idh ya'tuna Ànábì a máa jókòó tàwọn aláìrí jẹ wal miskina àtàwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù wa yukrimul kirama idh ya'tuna àwọn tó sì jálá pọ́nlé a máa pọ́n wọn lé táwọn ẹni ńlá bá dé àṣà pọ́nlé wọn a máa bọ́ṣọ pé aṣọ ọrùn rẹ̀ àbáyà rẹ̀ ó lè bọ́ kó tẹ́lẹ̀ pé ẹ jókòó síbẹ̀ ọmọ rírì àwọn ènìyàn kì í ṣe ẹnìkan tí máa ń ka àwọn èèyàn lábùkù. laysa muwajihan bi shay'in yakrahu jalisuhu bal birridha yuwajihu tó bá mọ̀ ipò kórìíra rẹ̀ kò ní máa ṣe fún ọ ẹni tí ó jókòó tà Nábì sallallahu alaihi wasallam tí ó bá Nábì dájókòó papọ̀ tó bá rí ipò kórìíra nǹkan kan kò ní máa ṣe fún ọ ká ní kí ni ó ṣe ẹ ṣe kí ni ó ṣe Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe bẹ́ẹ̀. bal birridha yuwajihu pẹ̀lú ìyọ́nú ni yóò fi mọ wọ́ yóò fún ọ látẹ̀ńṣọ̀n tó bá ń bá a sọ̀rọ̀ ẹ̀mẹ́dọ̀ àdúgbò tá à ń sọ ìṣẹ̀dá rẹ̀ náà wọ́n ní kì í yírùn sí yẹn báyìí kò wọ́ àjòkó bí yóò máa yírùn wọ́ báyìí yẹn ni pé ibi tá attention rẹ wà ní ó kàn fún wọn ní partial attention kì í ṣe bẹ́ẹ̀ yóò kọjú sí ọ pátápátá ni tí ó fún ọ ní impression pé ìwọ ló ní mí yẹn ni pé bá mi sọ tó bá wọ̀n mo ráyè tiẹ̀ kò ní fún yẹn kò ní máa dáyàn lóhùn dá lóhùn pé kí ló fẹ́ sọ kì í ṣe bẹ́ẹ̀ báwọn ọlọ́lá tí máa ṣe wọn. yamzahu la yaqulu illa haqqa ṣebí nítorí kí wọn má bàa ṣe mọ̀ ṣìṣe ọlọ́lá l'Ànábì sallallahu alaihi wasallam fi ní ká máa láwọ́ tá a bá jẹun tán torí àwọn ọlọ́lá tán bá ti jẹun tán gbà náà yóò náwó báyìí ni àwọn ọmọ ọ̀dọ̀ kan ni wọ́n á sáré mú mẹ́ndíìlù wá wọ́n mú handkerchief wá láti wá nù lọ́wọ́ yóò kàn náwó báyìí ni kò ní lá ọwọ́ ṣe pé concept à ń lá ọwọ́ ni pé oúnjẹ yìí mo fẹ́ rúpin ẹ̀ ẹni tó fẹ́ rúpin oúnjẹ ó fẹ́ dàbí ìgbà pé kò ní púpọ̀ rú ẹ̀ ẹni tó wá fẹ́ sọ lọ́wọ́ fẹ́ ṣèṣe pé náà eléyìí àjẹkù gan ni mo jẹ́ mo tún ní tí yóò tún cover rẹ̀ up nígbà míì tí ń bá tún jẹ míì so yóò àwọn pé nídìí máa láwọ̀ ṣébi ló pa mí débẹ̀ ni àbí àìtó oúnjẹ nífi máa láwọ̀ so ká lè wà humble ló bí súnà tẹ́ bá jẹun tán ẹ̀ láka tọ́ra àwọn ọlọ́lá àgbà yẹn àwọn ń gbéraga àgbà náà ni wọn kì í láka tá bá ti àwọn kà kún pé elébi ní mọ́ láìka pé bí ẹni tó jẹun tí ò lówó tí ò fi jẹ míì yóò wá fẹ́ jẹ gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan náà wọ́n wá gbogbo bọ́wọ́ wọn bá ti dọ̀tí tó àti gbogbo tó há mọ́ wọn lọ́wọ́ lẹ́ẹ̀ran ni lóúnjẹ ni wọ́n á nà báyìí ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá fi mìndílù bá wọn nu gbogbo ẹ̀ wọ́n á waste ẹ̀ Ànábì sallam fi ní súnà ní ká máa láwọ́ súnà ní ká jẹun tán kọ́ mọ́ kù kankan nínú abọ́ pé ká jẹ tán kọ́ tán nínú abọ́ pátápátá kọ́ mọ́ jẹ́ ṣe àwọn lọ́lá tẹ́ máa ń jẹun kù níjẹkù pé kàn máa nírú wa ń jẹun tán nínú abọ́ ṣé tẹ ebi ní pa wá ní àbítà ìrí jẹ àbítà ìrí ṣe gbogbo orú wà bẹ́ẹ̀ Ànábì sallam kò ní nínú wa rẹ̀. wọ́n ní yamzahu la yaqulu illa haqqa bó ṣe wá jókòó iṣẹ́ tó yìí náà tá à ń sọ̀rọ̀ pé ọjàgun kínní Ànábì àmọ́ ṣàwàdà àmọ́ báwọn sàhábà rẹ̀ ṣe àwàdà dáadáa àmọ́ tó ń ta àwàdà rẹ̀ la yaqulu illa haqqa òdodo ní ó máa jáde lẹ́nu rẹ̀ ní gbogbo ìgbà. yajlisu fil akli ma'al ariqa Ànábì àmọ́ jókòó pẹ̀lú àwọn ẹrú jẹun ẹrú táwọn ọ̀gá wọn olówó wọn gan ò lè jókòó sínú àṣà nígbà náà kò sí nínú àṣà nígbà náà kí olówó àti ẹrú rẹ̀ jọ máa jókòó jẹun bí ìgbà pé inú tradition bí tàbú ńláńlá ni ẹrú kẹ̀ jọ jókòó papọ̀ kí ló fẹ́ fà yẹn kẹrú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́fọ̀ ọmọ rẹ̀ ní ìwọ̀fà kódà ara àwọn èèyàn tó ń ṣe é dìsín kì í sọ̀rọ̀ ẹrú pé kinní kan wọ́n ó pe oúnjẹ wọ́n ó pe ìjókòó oúnjẹ wọ́n á ní ẹ jẹ́ káwọn gómìnà ó ṣe tán kì í ṣe nítorí security wọn o nítorí pé gbogbo kan ní level lè jókòó níbi táwọn bá wà náà kí lè tà lè jókòó tì kì í sọ ọmọ ànábì Ádámù ni kì í ṣàbí obìnrin ló ti jáde ní òhò wọn bí njọ́ tán bí náà ẹ̀ṣọ́ anáàdó lè jókòó tì ṣé nítorí pé ká má ṣe láburú àbí nítorí pé kàn jù wá lọ Ànábì sallallahu alaihi wasallam máa jókòó tẹrú àwọn ẹrú tí wọ́n jọ máa jókòó wọ́n jọ máa jẹun papọ̀ yàtì ilà basatinil ikhwani Ànábì sallallahu alaihi wasallam máa lọ fíṣítì àwọn mùsùlùmí àwọn tó bá ní ọgbà oko a máa lọ sọ́dọ̀ oko wọn máa lọ kí wọn yẹn ni pé ká lọ kíyàn sílé olórí ló lọ kí ọmọ lẹ́yìn sílé kò sáburú ń bẹ̀ ọmọọṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́ndà wa gateman ni tẹ́lẹ̀ lọ́lú wọn kẹ́ pé mo fẹ́ lọ kí àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀
níbo ló ń gbé ó ní ghetto kan ní lọ́nà Agége ghetto kan ní lọ́nà Òṣòdì ẹ̀yin lè fi vi kalẹ̀ kẹ́ lọ kí mo kàn á kí ọ ní weekend náà ni ẹ wo bí ó ṣe rí bí máìndì rẹ̀ ó ṣe rí yóò ṣiṣẹ́ fún yín pẹ̀lú loyalty níta fi sọ̀yàn dẹrú gangan ìwà rẹ̀ ni. àfọ olórin kan ní wàtọ́lá mọ́sítàbàdàl ìnsánà ihsanun ahsin ila nasi testa'bid qulubahum ṣe dáadáa sáwọn èèyàn wàá sọ wọ́n dẹrú wọ́n mọ̀ ṣerú rẹ̀ ni tòun tí ìmọ̀ tán bá mọ̀ tòun tó gbogbo tán bá ní wọ́n mọ̀ fi sìn ọ́ ìwà náà mọ̀ fi sọ̀yàn dẹrú especially ọmọlúàbí tó bá fẹ́ sọ ọmọlúàbí dẹrú kan wúwárí sí yóò fẹ́ mọ̀ ṣerú rẹ̀ ni kan wá lọlé bí ó ṣe wá pé wọ́n náà ní visit padà bí ó ṣe ni ó mọ̀ fíìlì pé òun ò tí ì san ẹrú ọlọ́run kan wá mi wálé níjọ́ kan ẹjẹ ń dákan ustaz ajia ni kan náà àwọn àfà ní tí wọ́n parí ní Jamiu Islamiyya Madina ọmọ Ìlọrin ni wọ́n àwọn yóò ti mọ̀ wọ́n àfà ustaz ajia Sheikh ajia Abdulwahab ajia ọlọ́run bù wọn ní mímọ̀ púpọ̀ ó dẹ̀ fún wọn ní ìwà ó wá ju mímọ̀ lọ wọ́n sì ń bẹ láyé o ó ṣe díjọ́ kan àwa Madina àwọn tẹ́ pé gbogbo àwọn Lárúbáwá àwọn àfà Saudi gan mọ́ tún kéwké lọ́dọ̀ wọn ustaz ajia má ṣe jẹ́ Yorùbá tán jẹ́ dúdú tó àwọn àfáà Saudi wọ́n pọ̀ tán máa ń lọ kíw lọ́dọ̀ ustaz ajia wọ́n níbi wọ́n máa jókòó sí ní haram ní Madina mọ́ṣáláṣí ànábì táwọn ọmọ Lárúbáwá pè síbẹ̀ bìbà wá ṣe lẹ́sìn lọ́dọ̀ wọn. ó kàn díjọ́ kan lẹ́nìkan bá kan lẹ́kùn ustaz ajia ń bẹ́ ń ta wọn wá kí mi mo dẹ̀ dààmú kí ustaz ajia wá kí mi floor tí mò ń gbé lọ́sẹ̀lì floor kẹta ni wọ́n wá kí mi like kò yé mi yìí rí gbọ́ yé kí wọ́n á kí mi kíní yẹn sọ mí di bí ẹrú ni mo jẹ́ sí wọn pé mo láti pay kíní ìpadà di sí mo máa rí bí ìdàpín tí pay wọn padà ìwà ni tọ́lọ́mbà bóyàn tí gbogbo wa náà lè kọ́ láti mọ ọba jẹ́ bísínẹ́sì nípe nídìí bísínẹ́sì rẹ kò sí ní tó lè máa ṣe láyé tọ́lọ́mbà ti fi ìwà kó mọ páwọn èèyàn lé fún ọ tó bá ti fi fún ọ ó tètè débi ọ̀n lọ ó dẹ̀ láṣeyọrí ó dẹ̀ lérò lẹ́yìn ìfẹ́ rẹ̀ ó dẹ̀ wà lọ́kàn àwọn èèyàn yóò wà lọ́dọ̀ Ọlọ́run náà Ọlọ́run ó nífẹ̀ẹ́ rẹ ẹ̀dá mọ́nìyàn náà ó nífẹ̀ẹ́ rẹ ìwà ká mọ̀ pọ́n àwọn èèyàn lé ọmọ ọ̀dọ́ rẹ mọ̀ mọ̀ yẹ̀yẹ́ wọn mọ́ yé mọ̀ dójú tì wọ́n mọ̀ kàn wọ́n lábùkù mọ̀ pọ́n wọn lé mọ̀ yọ àpọ́nlé tí wọ́n expect mọ̀ yọ sí wọn lógìgì kàn ṣe weekend kan kọ́ lọ kí gateman yín àbí ẹnìkan tí ń jẹ́ driver àbí iṣẹ́ yín ẹ lọ kí sílé kọ́ yà àwọn náà lẹ́nu kọ́ dààmú pé manager wa kí mi sílé kódà ẹlòmíì lè bu ẹkún tí ò ní mọ bí ó ṣe ṣe ẹ ti sọ dẹrú báyẹn kódà máa ń palẹ̀ máa ti fi ibi iṣẹ́ yín kalẹ̀ tí bóyá àwọn kan fún lọ́fà kan pé better benefit better salary tó bá rí tó bẹ́ tọ̀dọ̀ yín yóò sì tún fẹ́ ṣẹ́kù lọ́dọ̀ yín toró wà níbi tán ti ń pọ́n lé ó wà níbi tó ti ní ìtumọ̀ tó ti níyì. naam yati ila basatinil ikhwani anabi sallam a máa wá wọn lọ a máa lọ visit wọn níbi tán ti ń ṣe ibi oko wọn ẹ̀wọ̀n káwọn businesses wọn nù yẹn pé ń wá wọn lọ ṣọ́ọ̀pù wọn wá wọn lọ di business wọn. yukrimuhum bidhalikal itiyani ìwálọ̀ yẹn ó fi ṣàpọ́nlé wọn ni ó fi gbé wọn ga. qila lahu ed'u alal kuffari dausin wa gayrihim minal fujjari faqala innama bu'istu rahma walaysa la'ana nabiyyur rahma bal sa'ala Allahumma fahdi dausa wa'ti bihim fasbahu ru'usa. Nígbàgbé nígbà tá à ń sọ̀tàn bá Nabi sallallahu alaihi wasallam ṣe jagun Hunain àti ìgbà tán jagun yẹn tán táwọn kan náà àwọn kèfèrí àwọn tó lídìí ogun yẹn wá jà àwọn ànábì lógun tí wọ́n sá lọ sí Tọ́ìf tán lọ tilẹ̀kùn bẹ̀ mọ́rí tán penetrate wọn pé kán rí wọn kó jáde àbí kán rí bí wọnú Tọ́ìf tí gbogbo wọn ti protect ara wọn mọ́ bẹ́ẹ̀ táwọn ànábì sallallahu alaihi wasallam ò rí bí wọlé fáìmọ̀ iye ọjọ́ tán lò. ẹ̀ẹ́nẹ̀ tí ń pa nígbà tá ànábì ní káwọn sàábí pé ẹja máa lọ àwọn kan sọ fún ànábì pé já ṣe ànábì ò sì ṣẹ́bi lé wọn tá ànábì ní àìní ṣẹ́bi lé wọn Ọlọ́run bá ń fi wọ́n mọ̀nà ìtàn làfáà mú wa ń bì kílà aláhù wọ́n sọ fún ànábì pé yẹ́dùn alal kufari ó sì ṣépè láwọn kèfèrí wọ̀nyí dáòsì àwọn ará dáòs ìyẹn àwọn ará Tọ́ìf wàgẹ́rìhìn minal fujjari àtàwọn olùgbìlẹ̀jẹ́ yòókù náà faqala innama bu'istu rahma níta ànábì fi fèsì fún wọn ní pé wọ́n gbé mi dìde lélépè mi ṣèjìṣe elépè kí n ṣànábì elépè ìkẹ́ ni wọ́n gbé mi dìde láti wá ṣe fáwọn èèyàn
walaysa la'anan wọn ni wá ṣẹ́bílé wọn nabiyyur rahma annabi oníkẹ́ni mi annabi aláàánú ni mi tí n bá ṣẹ́bílé wọn tẹ́pẹ́ yẹn bá ṣe tán bá wọná kí ni mo fẹ́ gbà ń bí kan mọ́ jóná nabiyyur rahma annabi oníkẹ́ni mi bal sa'ala Allahumma fahdi Dawsa instead tí ó fi ṣépèlé wọn fahdi Dawsa àdúà ló ṣe fún wọn pé Ọlọ́run mọ́ṣá bá mi fi ìdílé Daus Ọlọ́run mọ́ṣá bá mi fi wọ́n mọ̀nà wa'ti bihim sì kó wọn wá bá mi Mádínà kan gba Islam sádùn àwọn padà ṣe àbí ọ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ ń bá wa bọ̀ ẹran tí pàdùn àwọn padà ṣe fa asbahu ru'usan wọ́n padà dá ṣáájú nínú Islam tán padà wá Mádínà fún rárá wọn nípìtì àwa gba Islam lam yaku fahashan wala la'anan wala bakhilan wala jabanan. Anabi sallallahu alayhi wa sallam lam yaku fahashan kì í ṣọlọ́rọ̀ bàjẹ́ kì í ṣàfóńsọkúsọ kì í ṣaṣáájú tí mo sọ̀rọ̀ bàjẹ́ tí gbogbo wọn wà ń pe irú ọ̀rọ̀ wo ló tún sọ sí wa lé nìyí tí ó kàn mọ́ sọ̀rọ̀ sí gbogbo wọn anyhow kì í ṣe bẹ́ẹ̀ wala la'anan kì í sì ṣe elépè dúdú ẹ̀yin elépè ẹ̀yin tẹ́ ń fẹ́ pé ṣe dáwà tẹ́ mọ̀ káyà ẹ̀ mọ̀ káyà tú síbi tó bá wùn yín gbọ́dọ̀ ní kinní kan àìlẹ̀ àánú mú láìnú nàbẹ́ kì í gbọ́ wọ́n ní olúwa ó ṣẹ́bilé wọn àwọn màláíkà ó máa ṣẹ́bilé wọn àwọn tí ń ṣe àwọn elépè náà máa ṣẹ́bilé wọn sáfù elépè sọ́lọ́run wá pàṣẹ pé ìwọ wá wà nínú elépè ọ̀hún àwọn láìnú náà tọ́lọ́run sọ ta ló sọ sọ́lọ́run dákọ̀ rẹ síbẹ̀ pé wọ́n jẹ́ kan nù wọn tá Nábì sì ní mùmínì kò gbọdọ̀ jẹ́ elépè mùmínì ò gbọdọ̀ jẹ́ elépè a máa ṣépè ó tún wá jẹ́ fákìrùn ẹgbẹ́ rẹ̀ kèfèrí wọn ní ká Nábì ó ṣépè léyìí tó lóun ò lè ṣépè lé wọn á gbé mi dìde láti wá ṣépè wàá já kírun àwọn tán kírun fọ́lọ́run lẹ́ẹ̀márùn lójúmọ́ àwọn tí Ramadan ó dé tí wọ́n gbààwẹ̀ fọ́lọ́run àwọn tí wọ́n tán ṣe hajj fọ́lọ́run àwọn tán wà lìjánà àti ìyọ́nú Ọlọ́run ọba lọ wá ń ṣẹ́bilé lọ ń ṣépèlé ó kú bó ṣe rú láwájú Ọlọ́run ṣe pé gbogbo ìpè tá a bá ṣe yẹn kì í ṣe kò lọ lásán o Ànábì sallam tó bá yọ àkìyàmọ ẹlòmíì ò di muflis yóò dá láìrí yóò dá láìní yóò jò kanlẹ̀ bíi táyà mọ́tò àwọn wo ni ó jò kanlẹ̀ bẹ́ẹ̀ Ànábì láwọn tí ó kó ìrun tó pọ̀ wá yóò kó àwẹ̀ tó pọ̀ wá àtàìsùn àti wàhálà lójú ọ̀nà Ọlọ́run àwọn tó bá dijọ́ náà laqad shatama hadha ó ti bú tìyín ó bú tọ̀hún gbogbo kálukú ló ṣe fídíò fún kò sẹ́ni tí ò lè bu rẹ̀ lọ wa qadhafa hadha débi tó tún purọ́ ìṣìnà máwọn kan wa akala mala hadha ó tún jẹ àwọn kan lówó kọ̀sán ó tún jẹ́wọ́ wọn lọ́nà tí ò tọ́ nígbẹ̀yìngbẹ̀yìn wa safaka dama hadha ẹ̀mí tọwọ́ ẹ̀ jábọ́ gan abẹ́ni tí kan nínú ló ń ta kálẹ̀ yìí bá ti ṣẹ mọ́ lọ́wọ́ tó bá dijọ́ náà wọ́n máa wá mú nínú iṣẹ́ eré rẹ̀ àwẹ̀ tó gbà àìsùn tó ṣe wàhálà tó ṣe lójú ọ̀nà Ọlọ́run sàárà wọ́n máa fi ládàá bí iṣẹ́ rẹ̀ wọ́n máa fi san gbogbo gbèsè tó jẹ àwọn tó bú ìgbà àwọn tó ṣépèlé nígbà tí ó bá wá sí rere mọ́ àwọn àìdá àwọn tọ̀hún tí wọ́n ṣe wọ́n máa mú lọ́dọ̀ wọn wọ́n máa fi sọ́dọ̀ tiẹ̀ ẹ dákun ta ló ṣàṣedànù tó tó gbogbo wàhálà tó ṣe láyé kọ́ wá jẹ́ pé gbèsè ló fi san tó bá dijọ́ àlùkìyámọ̀ Ọlọ́run má sọ̀rọ̀ abẹ́ o Ànábì kì í ṣe lépè wala bakhilan kì í wá ṣàhùn kì í ṣàhùn àwọn eré èèyàn kójọ ahun tó bá ti láhun tó bá ti gbẹ́gbẹ́ ti ẹnìkan kọkàn mọ́ tọ́jú ẹ̀mí ara ẹ̀ kọ́ mọ́ gírísì ara rẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé ọ mọ́ pin wọn ní nǹkan kan àbí kọ́ mọ́ iyọ̀ táṣẹ́rẹ́ tí ò ní tó wọn jẹ tí ò ní tó wọn mo sí lé wọn lọ́wọ́ tó bá ti gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ìwọ náà ní eré èèyàn kójọ abẹ́ ráhùn kan tó wá rí jọ kójọ ayé gan nìyá tí kọ́kọ́ jẹ ahun kó tó di àlùkìyámọ̀ kò lè dá ṣáájú láyé wọ́n bá fi jó lórí ẹbí wọ́n padà yọ lóyè àbí kó dẹ̀ wà ń bẹ̀ kọ́ mọ́ wá effective káwọn ọmọlẹ́yìn rẹ̀ máa pàṣẹ mọ́ lára nítorí kò lè ná ó kàn lówó lọ́wọ́ ni tán bá ní kinní kan délẹ̀ nísìnyí yóò mọ fọwọ́ gún àpò ni èèyàn wa kan yóò tọ́ bá pé ó bá fẹ́ fún yín ló bá yóò máa ṣẹ́jú ńkànú yóò máa ṣẹ́jú báyìí ni ẹ tẹ̀ kí ó di 1 ó di 2 ó di 3 yóò máa kà á sí yín lápò kò sí ní wọ́n jáde bọ̀rọ̀ yóò yọ àpò fún yín báyìí ni olówó gidi ńlá ńlá fa yóò wá tún yọ tinú àpò jáde fún yín kó wà láìta láì wọ́n náà kò sí kankan lápò mi kódà bẹ́ẹ̀ tọrọ owó lọ́wọ́ rẹ̀ ń pẹ́ aláàjì èmi ò wulẹ̀ tọrọ owó tẹ́lẹ̀ náà ọlọ́mọ ṣe wá láwọn àdánwò ni o wàlẹ́ àjàbá ànànà Nábì kì í sì ṣojo akínni àti sọ sẹ́yìn
yakhtaru aysara al-umuri idhma khuyyira illa an yakuna ithman. Gbogbo ìgbà tán bá fà Ànábì lẹ́ṣà ṣe pé ọ̀rọ̀ yìí ni option yìí wà ńlẹ̀ a lè lò, option kejì yìí náà wà ńlẹ̀ a lè lò. Èyí tó bá rọ̀ jù ní máa mú. Ànábì kì í mú tó le, kì í lọ fún tó le nǹkan ibi tó bá le là á mọ bọ́kùnrin. Àwọn dúró níbi tó bá rọ̀ náà, ta ló ní kọkùnrin ọmọ dúró níbi tó bá rọ̀ kọ́ mọ́ dúró níbi ìjàngbọ̀n. Tí ibi tó bá rọ̀ yẹn náà bá lè gbé ọ débi tó ń lọ, kí ló tó fẹ́ avoid ẹ̀ tó fẹ́ máa lọ dúró níbi páńlé. Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá fi ọ̀rọ̀ méjì lọ nínú eléyìí àti eléyìí ò ní ká ṣe. Tá a bá ṣe ìrìn àjò nínú àwẹ̀ a lè túnu, a sì lè gba àwẹ̀. Aloption méjì èwo ni ká ṣe. Ànábì ó mú ẹtùnú ó máa láàfíà wá, ó mú rọrùn wá. Èyí tó bá ti mú rọrùn wá jù nínú ọ̀rọ̀ ńlá Ànábì máa lọ fún. Option tó bá ti rọrùn jù ńlá Ànábì máa lọ fún. Súnnà rẹ̀ ni ayé rọrùn láyé rẹ̀ kì í ṣe ayé líle. Yakhtaru aysara al-umuri idhma khuyyira illa an yakuna ithma. Lam yura dahikan bimil'i fihi ضحكه تبسم يبديه. لم يرى ضاحكا lè bá Nabi sallallahu alaihi wasallam kó máa wá rẹ́rìn bimil'i fihi pẹ̀lú gbogbo ẹnu. Alanu tán máa rẹ́rìn kò sínú mánà. Wọ́n fi gbogbo ẹnu rẹ́rìn ká kẹ́niyàn wá lágbá kò sínú mánà gidi. Nabi sallallahu alaihi wasallam kì í ṣe bẹ́ẹ̀. ضحكه تبسم يبديه. Ibi Ànábì máa rẹ́rìn mọ́ kò sí bí nǹkan òun ṣe lè pani lẹ́rìn tó. Òun ni kó ṣe tabasum. Tabasum ni pé kó o fẹ̀yìn hàn. Nítọ́ bá ní téyìn rẹ̀ bá fi hàn síta. Ànábì á máa rẹ́rìn tí nàwájízù rẹ̀ eyín rẹ̀ gbogbo àwọn eyín kọ̀rọ̀ máa jáde síta. Àmẹ́ni tá a bá ní tá a bá àmẹ́ni tó ní débi tó tún wá ń sunkún ìyẹn ti bá dìjú. Inú rẹ̀ ló dùn débi tí omi ẹkún tó ń jáde ń bí ẹ̀rín. Ọ̀há rẹ́rìn débi tóhùn rẹ̀ fi wá há. Àwọn ẹ̀rín yẹn ó ti pọ̀ ju ẹ̀rín tí máa jẹ́ kí wọ́n fọnú fọ́ra nù. Kódà ò ní jọ ìmọ̀ gba haiba. Nítorí pé ní haiba ní ìbọ̀wọ̀ àti ìbẹ̀rù. A máa gbà lójú yàn. Tó bá jẹ́ pàṣáájú ni ọ́, olórí ni ọ́ tó láwọn ọmọ lẹ́yìn tó wá ń rí tó ń nínú ẹ̀rí bẹ́ẹ̀ níwájú wọn. Wọ́n ti rí ọ lẹ́nìkan tó dùn mú ṣeré àbẹ́nìkan tí kò rí serious lọ títí. Ẹ̀rín rẹ̀ ọmọ kóòdì ẹ̀ náà ni ọmọ rẹ̀ ni músẹ́músẹ́. Ya'jabu mimma ya'jabu al-jalisu minhu fama biwajhihi ubusun. Tí nǹkan bá ń ṣe àwọn èèyàn lè mọ̀ tẹ́jú kó tà Nábì máa ń ṣòun náà lè mọ̀. Ìyẹn ni pé yóò túraká sí ní tán bá túraká sí. Ní tán bá dẹ̀ tí wọ́n bá dẹ̀ láìkì òun náà mọ̀ bá wọn gbé yẹ̀ o. Fama biwajhihi ubusun kì í ṣe nìkan tí mo wá lejú tí ó kàn fajúro tí ó jùrì oníṣẹ́ wò. Ojú wọn ò ṣe wò. Ẹ bá wojú wọn báyìí iná máa jáde sí látẹ̀yìn ojú wọn. Ọ̀rọ̀ Ànábì ò rí bẹ́ẹ̀. Ashabuhu idhyatana shaduna bainahumul ash'ara yadhakuna. Àwọn sàhábì Ànábì idhyatana shaduna wọ́n á máa kọrin níbi tí Ànábì bá wà. Ibi wọ́n bá ti ń kọrin bainahumul ash'ara àwọn orin ijó wọn á máa kọ láàrin ara wọn yadhakuna wọ́n á máa rẹ́rìn. Ní pé wọ́n fi ibi tí Ànábì wà. Tán fi wọ́n wà ní presence ẹ̀ tán dẹ̀ ń kọrin láàrin ara wọn. So wọ́n free níbi tó wà kéde pé tán bá ti wà níbi tó wà gbogbo wọ́n máa wá wọn nílé sọ̀rọ̀ wọn wá nílé ìdátọ́mì kò rí bẹ́ẹ̀. Wa yadhkuruna jahiliyatan fama yazidu an yashrakahum tabassuma. Níbi tá Ànábì sallallahu alaihi wasallam bá wà wọn a máa dá ọ̀rọ̀ kí Islam tó dé bó làwọn ṣe ń live wọn a máa dá tàn padà. Ká mo rántí ìjọ kan kí Islam tó dé mo dán nǹkan báyìí wò. Nǹkan báyìí ṣẹlẹ̀ níjọ́ báyìí. Wọn a máa dán ṣe pé àwọn tán ń sọ yẹn àwọn nǹkan tí kò comply pẹ̀lú teachings Islam lọ́pọ̀lọpọ̀ gbà ni. Ní nǹkan ṣe tí ò dáa níjọ́ tí kí Islam tó dé. Tó gbé olé kankan o. Lásìkò Ànábì sallallahu alaihi wasallam kò lé kankan. Wọ́n tún máa ń repeat ẹ̀. Kì í ṣe pé wọ́n tún ṣe o. Àmọ́ wọ́n kàn tún dálẹ̀ pé mo ṣe nǹkan báyìí níjọ́ báyìí. Mo ṣe nǹkan báyìí ṣe mí níjọ́ báyìí kí Islam tó dé. Ànábì sallallahu alaihi wasallam náà wà ńbẹ̀. Ìta Ànábì bá pé bẹ́ẹ̀ ń sọ̀hún ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Ànábì sallallahu alaihi wasallam náà mọ̀ rẹ́rìn tí wọ́n bá ń sọ. Qad wasi'ana sabiba stil khuluqi
fahum sawa'un 'indahu fil haqqi qad wasi'a an-nasa ó kó èèyàn mọ́ra ọ̀dọ̀ ẹgbẹ́ ààyè oríṣiríṣi èèyàn ni anabi sallallahu alaihi wasallam ń bá ṣe lórí bá ṣe bibastil khulqi nítorí ìwà kó wọn mọ́ra fahum sawa'un 'indahu fil haqqi gbogbo wọn pátápátá lọ́dọ̀ anabi déédéé ni wọ́n níbi ẹ̀tọ́ ẹnìkan tó bá ti di ká pín ẹ̀tọ́ fúnra wọn kì í pín ní ń pé ẹnìkan ju ẹnìkan lórí òjòrí ni ẹ̀tọ́ wọn kò jura wọn lọ. man tahara al-khadima qatun fima ya'tihi aw yatrukuhu maluma. anabi sallallahu alaihi wasallam kò jágbe mọ́ al-khadima ẹni tí ń sìn Anasu ọmọ Málíkì nù òun ló sọ pé anabi sallallahu alaihi wasallam òun sìn fọ́dún 10 láti kékeré tá anabi ti dé Mádínà gbàrà níyà Anasi ti mú Anasi lọ bá anabi sallallahu alaihi wasallam pé ọmọ mi yìí mo fẹ́ kó máa wá tọ́jú rẹ̀ kó máa bá mi rán níṣẹ́ kó máa ṣiṣẹ́ fún ọ tó di khadimi anabi wá lọ́dún 10 gbáko bẹ́ẹ̀ lòun fi ń ṣe bọ̀ yìí sìn anabi sallallahu alaihi wasallam ọdún 10 tá anabi ló Mádínà lòun fi ṣe bọ̀ yìí sìn kò jágbe mọ́ òun rí kò pariwo mọ́ òun rí fima ya'tihi aw yatrukuhu maluman kọ́ wá bú òun lérí tóun bá ṣe àbí tóun ò ṣe kílé tó ṣe báyìí kò ṣẹlẹ̀ sóhun rí fèsò ní ẹ̀hẹ́ lè ṣe ilé sọ́nà àtàhù wàtẹ́ríkèhé lè ṣe ilé tàràkìtàhù kílé tó ṣe báyìí kílé tó bálẹ̀ pé kò tiẹ̀ question ni òun rí sallallahu alayhi wa sallam like òun wà lọ́dọ̀ rẹ̀ bí ọmọ ọ̀dọ̀ tí bí ọmọ inú ilé náà ní àbọ̀mọ bíbí inú rẹ̀ ìtọ́jú gbogbo gbà. يقول له قدر شيء كان سبحان من كمله سبحان gbogbo ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ Ànábì hate kí wọ́n máa dá ọ̀rọ̀ padà sẹ́yìn kó máa sọ pé láó tí n bá dẹ̀ ti mọ̀ ní ọ̀rọ̀ yẹn ò dáa pọ̀ ntọ́fà tí ọ̀rọ̀ yẹn fi burú ni pé ó fẹ́ máa bọ́lọ̀ ń du ìmọ̀ tọ́rọ́lọ́run ló ti mọ̀ ntí wọ́n ní ká lọ bá dẹ̀ ti mọ̀ ni ó lè mọ̀ Ọlọ́run nìkan ni ọmọ mọ̀ aláìmọ̀ kan lọ́mọ ènìyàn ṣe pé tá a bá ń kábàámọ̀ tá a máa ń wí nu ká pé mo ti mọ̀ ní ìbá ti mú ánsà kejì yẹn ìmọ̀ pé kíní kan ká ní pé mo ti mọ̀ ní ìyẹn mọ̀ kábàámọ̀ tí nǹkan bá jábọ́ mọ́ yẹn lọ àwọn kan máa pé láó ká pé mo ti mọ̀ ní kọ́ máa tẹnu mọ́ òun ránṣọ tó ti kọjá nìyẹn mọ́ rán tó kàn ọmọ so ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn pọ̀ ọmọ yẹn ti ṣẹlẹ̀ ó ti ṣe ánsà mú ó ti ṣe ọ̀nà yẹn mú pé akápá mọ̀ ní ọ̀nà báyìí là bá ti wá gbà ẹ mọ̀ pẹ́ lérí irú discussion bẹ́ẹ̀ ẹ̀kọ́ Ànábì sallallahu alaihi wasallam nù ẹ yé mọ̀ pẹ́ lérí kápá ti mọ̀ ní kápá ẹ̀ẹ́rán ó ti already jábọ́ kí lè tẹ́ tún fẹ́ mọ̀ tẹ ojú egbò tó ti ń dùn yẹn fẹ́ mọ̀ tẹ́ẹ̀tẹ́ kó lè mọ̀ pé ní so ó kọ̀ bá ẹ̀kọ́ gbàgbọ́ mu tọ́rọ́lọ́ ńlọba tó ti mọ ìmọ̀ kalẹ̀ tí gbogbo nǹkan kó tó ṣẹlẹ̀ ìmọ̀ rẹ̀ ti ṣáájú pé tẹ́ ẹ bá ṣe báyìí ibi tí ó já sí ni tẹ́ ẹ bá ṣe báyìí ibi tí ó já sí ni tẹ́ ẹ bá ṣèṣì mú kan bẹ̀ tó bá já sí ibi tí ó dùn mọ́ yín ẹ mọ̀ tẹnu mọ́ kíká pé mo ti mọ̀ ni torí ẹ̀ lè mọrú mọ̀ bẹ́ẹ̀ àbí tẹ́ bá já sí ibi tí ó tẹ́ yín lọ́rùn kẹ́ máa tẹnu mélòó yín ntọ́kàn lọ́rọ̀ yín ni pé kí ló yẹ kọ́ ẹ ṣe kí ni tó kàn kìí ṣe kẹ́ ẹ máa rán tó ti kọjá pé kápẹ́ Muhammad ni àbí kẹ́ ẹ máa sẹ́ẹ̀tì blame kẹ́ ẹ máa gbá géèmù blame. Ànábì sallallahu alaihi wasallam fi ní tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ yé máa ṣe láúláúláú ẹ máa sọ pé qadarallahu ma sha'a fa'al tó Ọlọ́run ti kádàrá ntọ́fẹ́ ntọ́bá dẹ̀ fẹ́ ni ó ṣe ó ti pè bùbù kalẹ̀ bọ́lọ̀ ń ṣe láàrin yìí ansa tọ́lọ́run ní ìmú náà mọ́ padà mú nì èwo ni ká wá pẹ́ lérí kọ́mọ làmẹ́ǹtì kọ́mọ rìgírẹ́tì kọ́mọ tara kìí ṣe ẹ̀kọ́ ẹ̀sìn gidi. àlàfáàfin ni yẹkúlù láwùkù dérò ṣe ń kánà gbogbo tí intanẹ́tì sálàmù tẹnumọ́ tọrọ bá jábọ́ bẹ́ẹ̀ ni pé láwùkù dérò ṣe ń kánà kálọ́lọ́mù bá kádàrá ni kò bá rí bẹ́ẹ̀. subuhana man kamalahu subuhana títóbi olúwa ọba tó dá nábì lẹ́dàá pípé àtàwá wà lébù rẹ̀ tà wá rí ọba tó sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ títóbi ọlọ́run náà. wàfíìlì júlò sí yá tẹ̀bí tawadu'an wàmárata nkàlkórfò sọ ìkàdé àn tànàbí ọba wa jókòó ìwà rẹ̀ náà lọ fẹ́ mú jáde níbi ìjókòó rẹ̀ yìí o
nta ànábì ó bá jókòó yó máa jókòó yahtabi tawadu'an látara àtẹríba ìjókòó méjì náà l'Ànábì ní sallallahu alaihi wasallam tí ma fi jókòó commonly al-ihtiba ihtiba ni kí n gbé ẹsẹ̀ mi méjèèjì yìí kí n ká wọn sókè ẹsẹ̀ kíní kejì kí n wá ṣe báyìí kí n fold ojúgun ẹsẹ̀ àbí kí orúnkún ń wá ká sókè ń wá fi ọwọ́ méjèèjì ń wá fi de orúnkún méjèèjì mú báyìí tí ń jẹ́ sí pé itan mi méjèèjì ó máa wà níbi ikùn ṣe pé jókòó yẹn sì jókòó ọlọ́lá ìjókòó ẹnìkan tí kò kárẹ̀ sí nǹkan yóò kàn ra jókòó yóò dẹ̀ ká mara bẹ́ẹ̀ ìjókòó ihtibawu nù ìjókòó Ànábì sallallahu alaihi wasallam nù tawadu'an ìtẹríba ló bá débẹ̀ wa marratan kalkurfusa khadi'an Ànábì sallallahu alaihi wasallam ìjókòó rẹ̀ nígbà míì sì ni àjókòó kurfusa ìjókòó kurfusa ni pé yóò jókòó ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò jókòó lérí ẹsẹ̀ méjèèjì yóò wá gbé àtẹ́lẹsẹ̀ ló jókòó lé lérí ìyẹn ni pé yóò fi ìdí rẹ̀ kan àtẹ́lẹsẹ̀ méjèèjì yóò ka ẹsẹ̀ kò yóò wá gbé ikùn yóò gbé lórí itan rẹ̀ méjèèjì báyìí ìyẹn ni pé yóò dorí kodò mọ́lẹ̀ ńlẹ̀ báyìí bí àpéyàn ká kò mọ́lẹ̀ ńlẹ̀ òun ni ìjókòó kurfusa àwọn ìjókòó Ànábì sallallahu alaihi wasallam ẹ dákun ṣé jókòó àwọn lọ́ba ilẹ̀ Yorùbá nù tẹ́yìn mọ́ ọba ilẹ̀ Yorùbá ò ní máa jókòó bá ti describe yìí bá Ànábì sallallahu alaihi wasallam ṣe máa jókòó nù pẹ̀lú tẹríba àti ìrẹ̀lẹ̀ ìwà rẹ̀lẹ̀ majlisuhu hilmun wa sabrun wa haya yabuda'u bis salami man qad lakiya majlisuhu ibi Ànábì bá jókòó sí hilmun ẹ̀rí farabalẹ̀ ńbẹ wa sabrun àti ìmúmára sùúrù wa haya àti ìtìjú ìjókòó tìjú ni bí Ànábì bá jókòó sí yabda'u bis salami ó ní kọ́kọ́ sálámà sí ẹ bá jọmọdé Ànábì á máa sálámà sáwọn ọmọdé kì í ṣe pé ẹ̀yin ọmọ yẹn kí ni ìwọ náà mọ̀ yẹn kí ni ṣé ìwọ náà mọ̀ yẹn kí àwọn ọmọ kékeré yẹ ẹ̀ mọ̀ yẹn kí ni àbí mò ń sọ ni ṣé yóò kí mi àbí ò ní kí mi wọ́n náà kí i àbí tá ní ìgbéraga Ànábì sallallahu alaihi wasallam yabda'u bis salam ó ní kọ́kọ́ sálámà sí man qad lakiya gbogbo ẹni tá Ànábì bá pàdé wa yuthiru dakhila bil wisada ẹni bá wọlé tó Ànábì ńlá Ànábì ó gbé pílò fún òun ò nílò mọ́ tí wọ́n ti wáyé ẹmọ kí wọ́n máa jókòó lérí tí àdántara àwọn pílò tí wọ́n máa fi rọ̀gbọ̀kú jókòó Ànábì ọ̀nà ẹ̀sẹ̀ ní bá jókòó kò ní òun ò ní máa lò kọ́ wá fi wọ́lẹ̀ sílẹ̀ ńlẹ̀ àbíbì kan kó kan jókòó ńbì kan ẹ̀yin tẹ́ ẹ dé wá bá lẹ́lò àwọn ẹbùsù tó thawbalahu ziyada àbí kó tún tẹ́ aṣọ ẹ̀lẹ̀ fún yín lálékún lérí aṣọ tó ti wà ńlẹ̀ kẹ́pẹ̀tì tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ yóò tún wá mú aṣọ kan yóò tún tẹ́ ẹ̀lẹ̀ fún yín pé ẹ má jókòó lérí tilẹ̀ ńlẹ̀ ẹ jókòó lérí aṣọ àpọ́nlé yìí. laysa yaqulu fi rida wal ghadabi qat'an siwal haqqi fakhudhuhu wa kitubi laysa yaqulu fi rida wal ghadab níjọ́ tá Ànábì bá ń yọnu àtìgbà tí inú bá ń bí kò sọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ẹ̀ qat'an ní gbogbo òṣèṣí siwal haq yàtọ̀ sódodo inú kì í bí Ànábì kò sì sọ àmójútó Ọlọ́run bẹ láre pé a má bínú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan inú ló bí mi ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kọ́hùn ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wọn ò rí bẹ́ẹ̀ irọ́ lásán mọ̀ ń pa o inú ló bí mi débẹ̀ o àbọ̀rọ̀ tí mo ń sọ lẹ́ẹ̀kan inú mi dùn kọjá bó ṣe yẹ ni o ló jẹ́ ń ṣìṣọ́ o ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kọjá bẹ́ẹ̀ fakhudhuhu ọ̀rọ̀ tó bá ti sọ mú wàkítúbì yá kọ́ kalẹ̀ mọ́ fi ṣẹ̀sìn lọ mú kọ́ mọ́ fi ṣẹ̀sìn tọ́ra àwọn kan ń sọ fún àwọn sàábé pé èyí ṣe tẹ́ ẹ̀ mọ́ kọ́ dodo tí ń wí tí ń bá ń bínú ẹ̀ kọ́ tí ń bá ń yọnu ẹ̀ mọ́ kọ́ Ànábì ní mọ́ da wọn lóhùn ma yakhruju minni illa al-haq àtìgbà bínú àtìgbà yọnu kò sí tí wọ́n jáde lẹ́nu mi tó tayọ òdodo. ya'idhu bil jiddi idha ma dhakara tá Ànábì bá ń ṣe wáàsí kì í fàwàdà ṣe wáàsí o bil jidd ìmọ̀ serious ń bí wáàsí ní ìbàjẹ́ corruption lọ́wọ́ wáàsí ṣíṣe káfọ́n wáàsí máa sọ pé èmi ò ní ṣe wáàsí tẹ́ fi máa sunkún èmi ò ní ṣe àwàdà ní mọ̀ bá yín ṣe kí n lè fajú yín mára kì í ṣe ọ̀rọ̀ wáàsí lélẹ́yìn tá à ń pè ń wáàsí ìyẹn lè pè yín lọ́rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òye
àwọn motivational speakers yàtọ̀ sún wà sí o ìyàtọ̀ gidigbe níbẹ̀ láàrin méjèèjì ó kàn fẹ́ motivate yín ẹni tí ń ṣòro jù procrastination nítorí ẹ kó ṣe kì í ṣe lásìkò a fẹ́ fún orientation Christian àti Mùsùlùmí lè equally ṣe yẹn ẹ lè listen sí Christian ẹ lè listen sí psychologist ẹ lè any speaker ẹ lè listen sí tí ó tún máa ń dín ṣe lérí nǹkan kan tẹ́ need bó mo ṣe lè máa manage time effectively bó mo ṣe lè ní confidence báwo ni mo ṣe lè máa move on táwọn èèyàn bá ń sọ̀rọ̀ mi láì dáa ó lè jẹ́ square no pastor ló ti gbọ́ lecture yẹn tí ó dẹ̀ ṣàǹfààní fún ọ torí àwọn topic wọ̀nyí kì í ṣe bó ṣe wà lìjẹ́nà kì í ṣe bó ṣe rí ìyọ́nú Ọlọ́run ni ìyẹn focus lé lérí àwọn eléyìí náà lè padà ran ìrìn àjò yẹn lọ́wọ́ o nígbà tí ẹ̀mọ́ ẹni tó bá gbádùn ẹ̀mí ara ẹ̀ náà ni yóò rọ́ Ọlọ́run sìn tí ó focus but ìyẹn yàtọ̀ sí wáàsí tánàbí sàlám bá ń ṣe wáàsí biljid yóò serious nítorí ọ̀rọ̀ tí ó fi kó wọn làlìjẹ́nà lọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tí ó fi yọ wọn lọ́wọ́ náà tí ó sì fi yọ wọn lọ́wọ́ ṣètọ́n ńlọrọ̀ náà so kì í bá wà dàdé. ka'annahu mundhiru jayshin hadhara yóò máa ṣe wá sí yẹn bíbí àpé ń kìlọ̀ fáwọn ọmọ ogun tẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ ogun ọ̀rọ̀ tẹ́ bá àwọn ọmọ ogun sọ lásìkò yẹn kì í sọ̀rọ̀ àwàdà tọ́lẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀tá ti wà nítòsí last speech tí ẹni tí ń lead ogun wà deliver fáwọn ọmọ ogun ṣe mọ́ kọ́rọ̀ tí ó wú wọn lérí ọ̀rọ̀ ńláńlá ni ó sọ bí ṣe máa ṣe wá sínú wayastaniru wajhuhu insura takhaluhu mina sururi badera Ànábì sallam tínú rẹ̀ bá dùn yastaniru wajhuhu ojú rẹ̀ ó mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ojú yẹn túmọ̀ pé ojú rẹ̀ ó tújú ká takhaluhu mina sururi badera látara àdùnnú ó ṣe bó rí òṣùpá ọjọ́ 14 ni wọ́n náà ká ara Ànábì ya inú rẹ̀ ń dùn àtọ́jú ló ti mọ̀ يمنع أن يمشي خلفه أحد بل خلفه ملائكة الله الأحد Ànábì kì í gbà kan máa rìn lẹ́yìn ẹ̀ adìẹ ni wọ́n kọ́ ọmọ tiẹ̀ sẹ́yìn ṣé èwo ni ṣé tòlótòló ní kó tiẹ̀ síwájú ni àbí pẹ́pẹ́yẹ Ànábì sallam iwájú ní kó tiẹ̀ sí ẹ̀yìn ní máa wà àwọn sàábì ó máa lọ níwájú yóò máa rìn lẹ́yìn wọn sallallahu alayhi wa sallam ìntọ́fà ni pé àwọn màláìkùlọ́hì màláìkà Ọlọ́run àwọn náà máa rìn lẹ́yìn ẹ̀ màláìkà ń tẹ̀lé lẹ́yìn ẹ̀yìn èèyàn máa tẹ̀ ẹ̀yìn máa rìn wájú so kì í jẹ́ káwọn èèyàn rìn ní ẹ̀yìn òun. wálé sáyẹ jìzì sẹ́yì àǹbí mi fìlìhì lákínbí àǹfòwìn wá bí sọ́ọ̀fù ìfọ́dílìhì ẹni bá ṣàbòsí tó ṣàbúrú fún Ànábì kì í fi ibi san ibi kì í fi ibi san ibi lákìn bí àfúwìn àmójúkúrò ní ma fi dá padà fún wọn wábí sọ́fì fọ́dléhì Ànábì sallam máa fa àmójúkúrò àti yáfì ní ma fi react sí àìmọ̀kan àwọn èèyàn tán bá ṣe fún wọn ni sàábì kan dé wá bá Ànábì sallallahu alaihi wasallam lárúbáwá oko kan ni wọ́n yìí sí lárúbáwá oko àmọ́ expect àgọ̀ látọ̀dọ̀ wọn torí wọn kì í ṣara àgbòrò àwọn ọmọ ìwà àgbòrò ìwà ẹ̀kọ́ ìwà ọmọlúàbí àmọ́ wù lọ títí ẹ̀bọ́n ṣe nínú oko tán fi mọ́ tweet ara wọn náà ni wọ́n ó ṣe tán bá dé gbòrò wọn ló dé wá bá Ànábì sallallahu alaihi wasallam ó sì kóra nǹkan méjì dé nǹkan mi náà tóbi ó sì máa là bá Ànábì sallallahu alaihi wasallam ó sì fà á látẹ̀yìn Ànábì ṣe dìde ìrìn lọ ni ó wá fa aṣọ ẹ̀ látẹ̀yìn ó ní Muhammadu ẹ̀ wo nǹkan kò wulẹ̀ pé lánàbí Ọlọ́run gan Muhammadu rànkúnmí méjèèjì ń ẹ bá ń kó sàárà àwọn mùsùlùmí tán kó sí ọ lọ́wọ́ tẹ́ ẹ máa gbà sọ́dọ̀ tẹ́ ẹ bá lójú ogun tẹ́ ẹ bá ń kó sẹ́yìn rànkúnmí ẹ̀yin náà wọ̀nà tó fi béèrè nǹkan lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ṣé yẹn lè béèrè nǹkan lọ́wọ́ tí ẹ bá ń kó fún èmi gan ṣé yẹn lè bí mí nǹkan báwọn ọ fẹ́ tọ ìtọrẹ àánú náà ní ń fẹ́ o ẹ fún mi ní sàárà sallallahu alaihi wasallam wọ́n wá fa aṣọ yẹn kọ̀ fà á mọ níwọ̀n wọ́n ní ǹjẹ́ Anas kọ́ lọ́gbà hadith ni wá ó ní ó fa aṣọ Ànábì débi pé nígbà tó padà ju aṣọ yẹn lẹ̀ apá fífà yẹn ó lágbára débi pé ó la àpá sí Ànábì sallallahu alaihi wasallam lọ́rùn tíbẹ̀ dáran jẹ̀ tí ibẹ̀ pọ́n lọ gbà báyìí tí ó wá bá àwọn sàábínú jẹ́ táwọn kan dìde sí i láti fẹ́ bá wípé wọ́n ṣe gọ̀ báyìí lẹ́ni pọ̀ wá tọrọ owó wá tọrọ sàrà náà lọ ń fa aláṣọ tuntun báyìí nígbà tí wọ́n fẹ́ máa jáde mọ́ ní owó rẹ̀ kọ́ mo bí
owó Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni ó tún sọ bẹ́ẹ̀ ó tún kọjú sí ànábì ní owó tí mo ní o fún mi kì í ṣe owó rẹ̀ atini min malillahi alladhi indak fa huwa laysa mala abik kì í ṣe owó bàbá rẹ̀ kì í ṣe owó rẹ̀ owó Ọlọ́run ni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ fún mi ànábì sì ní ẹ filẹ̀ ànábì sì ní ọ̀yá ẹ bá di oúnjẹ ẹ bá di dúdú tó béèrè wọn sẹ́yìn rànkúnmi tí ó bá kún ẹ̀yìn rànkúnmi rẹ̀ méjì wọn ní kẹ́ ẹ di fún sallallahu alayhi wa sallam wọ́n sì di rànkúnmi ó kún nígbà tí wọ́n di ànábì sallallahu alayhi wa sallam ṣe wàá nítọ̀ ọrùn mi tọ́ wá fà tó fi wá dáná jẹ báyìí ṣé ká gbẹ̀san àti tó béèrè àti fún ọ ṣé ká wá gbẹ̀san tó ṣe fún mi yìí lọ́ba bẹ̀rẹ̀ sí ní àwọn ti mọ̀ pé èyí fa burú san burú ó lóun ti mọ̀ pé èyí fa burú san burú ala anabi padà rẹ́rìn sallallahu alayhi wa sallam anabi sì fi ilẹ̀ ṣẹ̀yìn la anabi fi san lẹ́san tó ṣe yẹn sallallahu alayhi wa sallam oúnjẹ tó sì wá anabi ni wọ́n gbé fún ṣáwárí bẹ́ẹ̀ mọ́. kana yuhibbul fa'la mimman dhakara wa kana yakrahu tiba'a tiyara anabi sallallahu alayhi wa sallam wá nífẹ̀ẹ́ fa'lu ó nífẹ̀ẹ́ ìmọ̀ fi nǹkan ronú rere ìmọ̀ ronú positively wọ́n ní èèyàn ń jẹ́ akóredé ó sì wọlé yín wá ṣàkóredé ló kọ́ wọn ó ti kóredé nǹkan pé ń fa lùnù èèyàn kí yẹn máa fi nǹkan kan ṣe àpẹ́ kí yẹn máa fi ṣe sábàbí oore kí ni yẹn ò rí léètì mọ́ àmọ́ kẹ́ńgbà tá a ti wọ́n ti ń já kóredé yìí ajásùkò oore ti dénú anabi sallam láìkì irú ẹ̀ gan ẹ má gbàgbé tẹ́ ẹ bá rántí gbogbo àwọn sítórì rẹ̀ tá à ń sọ bọ̀ náà nígbà tó ń ṣèrìn àjò bọ̀ láti Mọ́kà bọ̀ wá Mọ̀dínà wọn àti Abubakar tán pàdé ẹnìkan tí ń jẹ́ Aslam ṣe gbàgbé ànábì ojú Abubakar ní selimna àti bọ́ lọ́wọ́ àwọn tí ń lépa wa ṣe nǹkan ń lépa wọn bọ̀ wá ni ajá sípa àti bọ́ lọ́wọ́ wọn torí ẹni tán mìtì yẹn olóhùn wá láti ìdílé Aslam ẹni tí ó escape Aslam ọwọ́nú àlàáfíà ànábì wá forúkọ ẹ̀ ṣàkàwé pé ajá sí pé orúkọ rẹ̀ ti ṣẹ mọ́ wa láàánú tá a fi bẹ́ni tí ń jẹ́rú orúkọ tó dáa báyìí pàdé anabi sallam sì bá sàbí kan Zainabu náà ńkọ́ nígbà tí Zainabu ń jẹ́ Barra tá anabi ní ẹjọ́ ọmọ jẹ́ Zainabu kọ́ àti pé ìyàwó anabi sallam tí tá anabi sallam ní kí wọ́n má pè ní Barra mọ́ arábìnrin tán fẹ́ láti ojú ogun Zatur Riqa Banil Mustalik ogun Banil Mustalik ó kọ rẹ̀ Sami kan náà ìyàwó anabi sallallahu alayhi wa sallam Barra gẹ́gẹ́ ló kọ rẹ̀ tá anabi sallallahu alayhi wa sallam ní ẹyẹ pé ní Barra mọ́ ẹ máa pè ní tí bàbá rẹ̀ ń jẹ́ Haris ibn Nadir Allahu akbar ìyẹn láti ìyàwó náà mọ́ naam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú story ànábì ìgbà tí Hasan Ali bímọ Ali ọmọ Abi Talib bímọ ó lóun fẹ́ sọ ní harbu ogun sóun sì láìkì ogun jíjà ànábì ní mọ́ pọ̀mọ́ lógun ó kọ̀ yẹn ànábì ò láìkì ẹ̀ sallallahu alaihi wasallam ogun báwo sọ ní Hasan oore ní jẹ́ Hasan nǹkan tó dáa nígbà tí ó sì bímọ kejì tanabi sallam ni ó kọ́ lọ fẹ́ sọ ó ní àní harbu mo tún fẹ́ sọ lógun ànábì ní má sọ ogun ṣe sọ ní Hussein sọ ní oore kékeré tó kéré sí jí tẹ̀kan oore kékeré ní jẹ́ Hussein ẹ máa wo nǹkan yẹn túmọ̀ sí pé ànábì sallam kana yuhibbul fa'la ìmọ̀ láìkì kí yẹn máa ronú rere mimman dhakara ní gbogbo àwọn tán bá dákọ̀ fún àbí gbogbo àwọn tóun gangan bá ń dárúkọ kó máa dárúkọ wọn rere kó dẹ̀ máa associate oore mọ́ kí à ń kọsẹ̀ nígbà tá à ń bọ̀ wá léyìn àṣẹ ń jẹun lọ́wọ́ ni àwọn náà ti ń rò pé ààbò oúnjẹ nígbà tá a ti ń kọsẹ̀ ṣé ẹ mọ̀ kí ẹ fi ìkọsẹ̀ ṣe àkàwé oúnjẹ kọ́dẹ̀ relate mọ́ superstition lásán ni àmọ́ gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ sí yẹn kí yàn kọsẹ̀ kì í ṣe nǹkan rí yẹn lè kọsẹ̀ kí kátàǹpàkò yọ dànù yẹn lè kọsẹ̀ kí yàn ò tibẹ̀ gbé egbò àmọ́ nígbà tó kọsẹ̀ tí nǹkan tí kódà yẹn ṣẹlẹ̀ sí ọ afẹ́ interpret ẹ̀ síbi tó dáa ní nígbà tí n ti ń kọsẹ̀ yìí ń bá wọn lẹ́nu tí n ti ń kọsẹ̀ yìí wọ́n ló ń jẹ́ nílé tí wọ́n fún mi nù àtú síbi tó dáa èyí tó Islam lòdì sí ni èyí tí Yorùbá máa ní tó bá fi ẹsẹ̀ òsì àbẹ́sẹ̀ kan kọ ajásípò ní bá wọn lẹ́nu nà ìyẹn lọ́rọ̀ǹgì òun ni tasha'um wa kana yakrahu tiba'a tiyara
Ànábì kórìíra kí yẹn máa tẹ̀lé tíyára ní pé kó o fi nǹkan ṣe opposite tàṣà tẹfàlù, kó o fi nǹkan ṣàkàwé burúkú. À ń pẹ́ àwọn ọmọbìnrin tàtẹ́lẹsẹ̀ wọn tí ọba ti wọnú ẹ pé Yorùbá àwọn kan máa ń gbígbẹ́ ńlẹ̀ Yorùbá àwọn ọmọbìnrin tàtẹ́lẹsẹ̀ wọn ọba ti wọnú pé àtẹ́lẹsẹ̀ wọn ó padé báyìí ó straight wọ́n ń tẹ kò jẹ̀gbin tí Yorùbá máa ń pè ní kò jẹ̀gbin tinú ẹsẹ̀ tí kì í ti máa wọnú inú àtẹ́lẹsẹ̀ ẹni títí ẹ tó bá ti padé mọ́lẹ̀ wọ́n ní ẹ má fẹ́ níyàwó yọ mọ̀ tẹ́ àzìkì yín mọ́lẹ̀ ẹ ní lówó lọ́wọ́ tẹ́ bá fẹ́ rú ẹ̀ níyàwó. Ǹjẹ́ Yorùbá ṣe proper study wọ́n káàkiri gbogbo ilé olówó tí ń bẹ láyé pátápátá wọ́n á rí i pé gbogbo ìyàwó olówó ayé pátápátá kò sí ì tí kò lẹ́ran ní kò jẹ̀gbin. Irú study wo wọ́n ṣe débẹ̀? So ká máa fi irú nǹkan bẹ́ẹ̀ ṣàkàwé pé wọ́n ní ọmọbìnrin tó fẹ́ yẹn wẹ́sẹ̀ dáadáa wà tẹ́lẹsẹ̀ ò bọ̀dá wà kan fẹ́rù kan tí àtẹ́lẹsẹ̀ rẹ̀ balẹ̀ bọ̀dá yẹn lówó lọ́wọ́ o kò ní ìtumọ̀ tàṣà òmùlélẹ́yìn Islam lòdì sí tíyára nù Islam lòdì sí. Látìgbà tó ti dáṣẹ̀ wọlé mi yìí ní tiwa rówó mọ́ ní tiwa ṣe kinní kan mọ́ kò sówó nù kádàrá rẹ̀ ní ẹsẹ̀ kọ́ ló gba ṣéǹgì lọ́wọ́ rẹ̀ tẹ pamọ́ṣẹ́ kò sì múra sádùá. So tíyára ní gbogbo orú nǹkan bẹ́ẹ̀ Islam ọ̀fẹ́ àbí ká sọ pé ẹni tó bá wọ eyín òkè ẹ̀ pé Yorùbá náà wí bẹ́ẹ̀ ọmọ tó bá wọ eyín òkè tó bá ṣe pèlè eyín Juwairiya ẹ ṣeun jàre Juwairiya bintul Harith ẹnìkan ti rán alẹ́ tí ó kọ ìyàwó àtàfẹ́ rántí lẹ́ẹ̀kan Juwairiya bintul Harith bàbá rẹ̀ ní Harith ibn Nadir jẹ́ ibn Abi Dirar Juwairiya Ànábì sọ ní Juwairiya Barrasi ni ó kọ rẹ̀ gẹ́gẹ́. Káwá sọ pé ọmọ tó bá ti wo eyín òkè kéyín òkè ló kọ́kọ́ wù ń pé yóò tó bá ṣépè fún yín kọ́ lálàáfíà kó ṣàdúà fún rẹ̀ ṣe pé nígbà tẹ́pẹ́ rẹ̀ ti ń wọ sánmọ̀ ó yẹ ká dùà rẹ̀ náà mọ́ wọ sánmọ̀ torí eyín kan òun náà ní ìṣàfi ṣàdúà ó ṣe jẹ́ pé ní í ṣe lẹ́nu ẹ̀ òun náà máa halẹ̀ eléyín òkè ní mi ẹ ṣọ́ra fún mi o kò nítumọ̀ tàṣà òmù lásán ni gbogbo eléyẹn ẹni tọ́lọ́wọ́ bá gba ìpè rẹ̀ yọ gbà kódà bí òwò yín òkè bẹ́ẹ̀ bá ṣàbòsí fún un tó bá fomi ẹkún ṣẹ́ ìpè fún ọ kò nídìí kó wo yín èpè kó wo yín òkè kọ́lọ́wọ́n tó gba ìpè rẹ̀ tẹ́ ọ bá sì ṣe dáadáa fún tínú ẹ bá dùn tó bá ṣàdúrà fún ọ kò nídìí eyín ìsàlẹ̀ kó tó gbé kádùú tó gbà tó gbé léwọ̀n yẹn inú tíyàrá ló wà tí kò sí nínú ìwà nábì sallallahu alayhi wa sallam. Àwọn eléwọ̀n yìí ni ìwà nábì tí àfa bá wa sọ pẹ̀lú ògo Ọlọ́run tí ó bá tún di ìjọ Jímọ̀ ara ń di gbogbo ẹ̀ up pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àsàlátù fún nábì a ní láti ṣàsàlátù fún nábì dáadáa sallallahu alayhi wa sallam nítorí wípé Olúwa ló pa aláṣẹ bẹ́ẹ̀ inna Allaha wa malaikatahu yusalluna ala nabi Ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ wọ́n ń ṣàsàlátù fún nábì wọn ni ya ayyuhal ladhina amanu àsàlátù wo lọ́lọ́run ṣe ń kí ànábì sí ń gẹ̀ àsàlátù wo làwọn màláíkà ń ṣe wọ́n ń ṣàdúà fún nábì kí Ọlọ́run bá wa kẹ́ bá wa gẹ̀ ya ayyuhal ladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ tó bá pọ̀ náà wà nínú àwọn tó nígbàgbọ́ o Olúwa ní sallu alayhi wa sallimu taslima ẹ máa fi dúró gbà tọrọ kẹ́ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá nàbí sallallahu alaihi wasallam nígbà tá a wá pìtàn rẹ̀ láti wẹ̀ dé parí ṣé kò wá dáa ká ṣàṣàlátù fún ní parí Ọlọ́run bá mú kẹ́bà bá mú ìgẹ̀bà Ọlọ́run látara kí á ti gẹ̀ rẹ̀ kẹ́ dúdú wa náà gẹ̀ dúdú wa náà pẹ̀lú orí tó pọ̀ pẹ̀lú àánú tó pọ̀ orí ẹ̀sìn ńlórí tó jà jùlọ Ọlọ́run má gba ẹ̀sìn lọ́wọ́ wa jẹ́ kí ìmánì wa àti ìgbàgbọ́ wa máa lékún sí ìmọ̀ náà wá jẹ́ ó máa pọ̀ sí ọlọ́run Ọlọ́run àti títóbi rẹ̀ bó ṣe wá ṣe fún wa tá a tọrọ fún àwọn ọjọ́ kan àwọn ọmọ wa náà ṣe wọ́n lẹ́lẹ́sìn Ọlọ́run ṣe wọ́n lákírun àwọn ìyàwó wa bẹ́ẹ̀ àwọn ọkọ bẹ́ẹ̀ ẹbí ará Ọlọ́run má ṣe jẹ́ kí gbogbo wa kábàánú rẹ̀ pàdé Ọlọ́run wá tí wá kẹ́ wa ní kẹta yé náà wọ́n fa àzìkí jẹ wá níyà jíjẹ mímu wọ́n fi ní wá là wọ́n fa àlàáfíà dà wá láàmú wọ́n fi ìfàyàbalẹ̀ dà wá láàmú wọ́n fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa níbi tá a rú kan aburú sí àti ibi tá a fura aburú sí máa dáàbò rẹ̀ bò wá o ọlá títóbi wọ́lọ́run ọlánú wọ́lọ́run Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwal wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat wa tuballighuna biha aqsal ghayat min jami'il khayrati fil hayati wa ba'da al-mamat subhana rabbika rabbil 'izzati amma yasifun wa salamun 'ala al-mursalin والحمد لله رب العالمين.